ń bẹ̀rù o kì í ṣe pé kó sanra kó má bàa kú ni ilé ayé yìí já mọ́ra wọn kèrègbè tó sọ́gbà ló ṣe légede bẹ́ẹ̀ ni tìbí kọ́ lọ́la máa rí. Hello? Tiwa? Kí ló dé? Káàká. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ by this time? Ọ̀rẹ́. Ká dìyẹn mú. Ọ̀rẹ́. Kí ló ṣe tó fi rẹ̀? Mi mọ̀ bóyá gbogbo wàhálà tí mo ṣe lánàá yẹn ni. Ìgbà tí mo kàn máa jí láàárọ̀ yẹn ni mo rí pé gbogbo ara ń ro mí gan-an ni. Mi ò ṣe kankan torí ẹ̀ mo ṣe ọ̀rọ̀ àjòkò síbẹ̀ pé tí má dẹ̀ ṣe díẹ̀ sí. Sọ́ni pórí ẹ̀ ti dàrú. Alákan tá à ń sọ rèé. Sọ́ni pé ìbànújẹ́ ọmọ ni ẹ ò ń ṣí ọmọ gidi. Àkókò bí ó sàn jùlọ dára dá ọmọ lọ. Ṣé ló yẹ kéèyàn jírí ẹ láàárọ̀ báyìí kó dẹ̀ padà kó wọnú ilé lọ torí ó bá kó ṣìbò nítọ̀hún ni. Olórí burúkú ọmọ àbẹ́ẹ̀ máa gbọ́. Ṣé ó lè jẹ́ ìyá ẹ ló gbé kọ́mpìnì kan kalẹ̀ tó gbéṣẹ́ sílẹ̀ kí wọ́n sọ pé ó rẹ ìwọ Tiwa ó wá lọ bí iṣẹ́ àbí ṣé tó wá pé kọ́mpìnì ló ti gbé ṣiṣẹ́ ṣé wàá sọ pé torí pé ó rẹ̀ wàá pa bí iṣẹ́ jẹ mọ bí ẹ ọmọ tó tẹ̀ jẹ́ pé ọmọ ní nǹkan ọmọ aládùbáríkà ọmọ ọdún tọ́lọ́run fi tàbí lọ́rẹ̀ tẹ́ pé mo ru oyún ẹ̀fọ́ dídí oṣù 9 tọ́lọ́run bá mi kẹ́ tọ́lọ́run bá mi gẹ̀ẹ́ mi ò rí ọmọ yẹn rí kó fi jẹ́ kó sọ pé màámi mi ò lọ bí iṣẹ́ lẹ́nu bí ilé iṣẹ́ ṣe máa gbòòrò lọ́wọ́ máa wá ó máa wá ṣẹ́ yẹn má yà báyìí ni nígbà yẹn pábọ́ lọ́wọ́ ṣe mọ̀kùmọ̀kù ni ẹ́ tó ẹ pọ̀wọ́ rẹ̀ èèyàn fowó gidi tó ẹ tán tó ẹ lọ́wọ́ tó fowó gidi tó ẹ ṣáyé àbàjẹ́ báyìí dàbí ń ti dà àbí ó fẹ́ bá ilé iṣẹ́ jẹ́ Ọlọ́run ní gbà fún ẹ gbogbo ń tọrọ bí mo ṣe máa ṣubú Ọlọ́run ní fún ẹ ṣe bẹ́ẹ̀ ni mo sọ ò wá jókòó bí ó bá sí pé mo bọ́ lẹ̀ ń sìn ó mà ti ganu sí orí oníṣẹ́ àyẹ̀wò àti ayì mo bí ẹ́ má bínú fọ́rí àrẹ ọmọ abẹ́lẹ́ bẹ́ẹ̀ kà mo ṣe kíkí nǹkan múra tí mo gbàbí ṣẹ́ náà. ọ̀rẹ́ mi má ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ó bẹ́tà bó ṣe wá rẹ̀ yẹn náà ni sọ́ni bó ṣe wá rẹ̀ yìí tó bá sọ pé o sunrun kan bí ìgbà téèyàn dùn lójú kú ni bó ṣe rẹ̀ yìí tí ò bá múra sí kó máa lọ iyì bẹ̀ nípa bó ṣe ń lọ yìí sí kó dẹ̀ dé títí kó dẹ̀ ṣubú kó dẹ̀ lùpì síbẹ̀. ó nìyẹn sì wọ́n ní wọn gba fámìlì wọn gbéṣẹ́ fún ẹbí ó rẹ o àánú ni mo ṣe báyìí ló fẹ́ sọ di bí báyìí ló fẹ́ bá yé mi jẹ́ yìí àpìyẹ káyé lè da kó ba lè má ta ní kàkú káyé tiẹ̀ náà lè nítumọ̀ kó wá máa gbowó oṣù kó máa jẹun àbí oṣù kan parí rí kí má fún ọ lówó oṣù aláìmoore oníjẹ òṣì tó bá bí ẹ̀dá tó bá wọnú kíṣìmí yẹn tí o bá dá iná tí o bá jẹun tí o bá yàgbẹ́ kókó sọpọ́ máa lè ní mí bẹ́ẹ̀ ni mo sọ mo ṣe bí kí n tún kọ gbọ́dọ̀ kó gbà kó lọ máa lọ síbi iṣẹ́ ó fọmọ tèmi sílẹ̀ kọ́mọ mi máa ṣiṣẹ́ àfààfà máa kò. Kí ló ń gbọ́ fún mi? Mo ti lọ. Mo lásán ṣé yàrá ẹ̀ nìyẹn báyìí forward march. Mo ti lọ. Mo lásán ó dẹrù tó ká bẹ́ẹ̀ àtẹ́jọ́ tún yàrá ẹgbẹ́ ẹ̀kọ́ nígbà tẹ́rù ọmọ rẹ̀ lẹ́rú ìwọ̀fọ̀ ọmọ rẹ̀ níwọ̀fà. Ẹ wá pé wọ́n bí wọ́n bá fi ṣe tí mi là. ọ̀rọ̀ yìí di ìsọnù ẹ̀kú o. Ẹjọ́ ṣé ó dẹ̀ dá yín lójú pé ẹ̀gbọ́n àtàbúrò lẹ̀yìn àti mọ́mì? Because gbogbo kínní ó ti fẹ́ sú mi o, ó ti ń sú mi ni. Ẹ̀yin náà lẹ́dẹ̀ ń sọ pé kí n máa ṣe sùúrù. Àwọn gbogbo kínní ó ti sú mi. Mọ́mì tíwájú ò bá ṣe lọ, ẹ̀yin máa ṣe padà sí ẹjọ́
ẹjọ́ ẹ jẹ́ kí n máa padà bọ̀ lé. Wo má wá síbí báyìí, má padà wá sí Ìbàdàn rárá. Wo tí bá sọ pé gbogbo nǹkan tó ń go through yé mi irọ́ ni mo pa, gbogbo ẹ̀ ló yé mi, gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátápátá ló yé mi. Èmi àti sista mi nìkan ni bàbá àti ìyá wa bí, ẹ̀gbọ́n mi ni wọ́n, àjú méjì lọ lọ́wọ́ ìyá wa. Gbogbo nǹkan tó dé sọ pé ojú ẹ ń rí yẹn, wọ́n ń kọ́ ẹ̀kọ́ náà fi ń kọ́ ẹ náà. Ìwọ náà mọ nǹkan tójú ẹ rí, tó wáṣẹ́ Ìbàdàn tó ríṣẹ́, o mọ nǹkan tá a go through tá a fi ríṣẹ́, o wá jàjà ríṣẹ́ bẹ̀ yẹn sí, o máa faradà ni o máa faradà ni, àti pé ẹ̀kọ́ náà ń kọ́ ẹ náà, ó ń kọ́ ẹ ní. Ewu màmí ẹ̀kọ́kọ́ náà ń kọ́ wọn, ìyá náà fi ń jẹ mí. Nítorí gbogbo tó ń ṣe fún mi, wọn kì í ṣe fọ́ọ̀mù wọn pa mí lẹ́rìn náà. Níṣẹ́ ló máa ń kéyìn lójú, ló máa ń ké nínú. Wọn ò tiẹ̀ kí ń ṣe bí ẹni pé mo tọ́ mọ́ ọ rárá. Kò sí nǹkan tí wọn kì í fi bú mi tán. Tí má ṣe ẹ́ ní little mistake báyìí fọwọ́ tí mi bá ṣe lẹ́tẹ̀, wọn máa bú mi tán, wọn máa sọ bú sí mi ni. Ewu màmí ó ti sú èmi o, ó ti sú mi o. Ẹ̀yin náà ìwúwọ́ àárọ̀ yìí ṣe nítorí pé mo kò sọ yín pé ọ̀rẹ́ mi pé lẹ́lẹ́lẹ́ ló fi ṣe lẹ́lẹ́, kò sí nǹkan tó fi mí wé tán. Kò sí ìbú tó ń bú mi tán, wọ́n ṣe ń bú mi bẹ́ẹ̀ náà ń bú yín, wọ́n ṣe ń bú mi bẹ́ẹ̀ náà ń bú yín. Kí bíi tó ìwà láì ti pọ̀ jù náà màmí. Má bínú ṣó ti gbọ́, má bínú, sùúrù ni kò ṣáà máa ṣe. Má bá wọn ṣe sùúrù ní ṣó ti gbọ́. Èmi náà dẹ̀ bá wọn sọ̀rọ̀, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ mọ́, ṣó ti gbọ́ ọkọ mi, ṣáà máa ṣe sùúrù ní jọ, ṣó ti gbọ́. Kò sí wàhálà, màmá faradà náà ni. Mo ṣàmọ̀ wípé téèyàn bá dógún ọdún tó bá dọjọ́ kan á pè. Sùúrù tó lọ́jọ́ ni, tó bá pẹ́ tó bá yá. Ọlọ́run á ṣe ìyanu fún mi. Ọlọ́run á ṣe ọ̀nà àbáyọ fún mi tí màá fi kúrò nílẹ̀. Ẹ wò màmí, ẹ jẹ́ tètè lọ múra torí wọ́n ní dandan mo gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ láàárọ̀ ẹ̀. Bíbẹ́ ẹ̀kọ́ nǹkan máa ṣe olódì mi, so mo fẹ́ lọ múra kí n tètè máa lọ. Mo bá ò ní ṣé ẹ̀ ń lògùn yín dáadáa ṣá. Mò ń lo ọkọ mi, ó ṣe gan, pẹ̀lẹ́ ọkọ mi, ṣó ti gbọ́, pẹ̀lẹ́ máa tún pè ẹ́. Bàbá gbàgbé ọmọ àná akínẹ́nìkan ṣe rí. Irú ìwà wo ni sista mi wù bá ẹ? Ṣó fẹ́ dájàlẹ̀ láàrin Pàbílẹ́rìn àti Tiwátọ́pẹ́ ni? Èmi ò ṣáà láìkì ìwà àgbàyà tán máa ń wù. Wọ́n yẹ kọ́ ọmọ yẹn máa feel funny báyìí. Bó tí ó bá dẹ̀ wò bóyá kí Tiwátọ́pẹ́ máa padà bọ̀ ńbàdàn ni o. Ló ń ṣe wọ́n gan. Máa ràn rí mọ́tò. Kọ́kọ́rọ́ wo ni mo lọ? Òṣùpá gbogbo ó mọ́lẹ̀ jùra wọn lọ. Bí bọ́tà ń bẹ̀rù o, kì í ṣe pé kó sanra kó má bàa kú ni. Ilé ayé yìí já mọ́ra wọn. Kèrègbè tó sọ́gbà ló ṣe légede. Bẹ́ẹ̀ni tìbí kọ́lọ́ la máa bí. Ọ̀la lójú èyí lọ. Ẹ̀rù ní bàbá ọ̀dọ́. Kí ló ṣẹlẹ̀? Ó ti múra dì. Mo ti fẹ́ máa múra mà. Kí ló ṣẹlẹ̀? Kò tún ṣẹlẹ̀ ní pé ó ní oògùn kan tí mò ń lò lọ́wọ́. Mo dẹ̀ fẹ́ lóògùn yẹn sí kó tó di pé mo lọ ibiṣẹ́. Mo wá fẹ́ sáré jẹun kí n lè lo oògùn yẹn kí n tó. Ẹ jẹun kí wàá ní tèmi ṣáà ní pé òun láti débi iṣẹ́ yẹn lẹ́nu kó má kí rẹ́díṣà kojú yẹn lọ. Ok ma, ẹ ṣé mà. Ẹ bọ́ ló dà báyìí. Ẹ ó lóun fẹ́ jẹun, mo ní kó jẹun. Mo fẹ́ sáré wọ kíchìn kí n dá. Kíchìn kí ló bá ṣe bẹ́ẹ̀? O dàbẹ́ kí náà jú ẹ. O máa dáná kíchìn yẹn àbí? Lẹ́yìn tó fẹ́ ba iṣẹ́ tèmi jẹ́ lẹ́nìí, o máa bọ́ sínú kíchìn mi yẹn wàá lọ dáná. Mo béèrè ní o. Torí náà mo ṣe ṣàlàyé síwájú pé mo fẹ́ lo oògùn, mi ì dẹ̀ lè lo oògùn yẹn sínú òfìfo, mo ní láti wá nǹkan sí i, àmì wá nǹkan jẹ kó tó di pé mo lo oògùn yẹn mà. Mo wá fẹ́ bí ẹjọ́ iṣẹ́ tó ń ṣe ò ń gbowó oṣù àbí ò ń gbowó oṣù? Ò ń gbowó oṣù. Jọ́jọ́ ò lọ mú nínú owó oṣù ẹ tó fi ra oúnjẹ sẹ́nu ẹ̀, mo fẹ́ bí ébèrè lọ́wọ́ ẹ̀. Abọ́lọ́wọ́ ṣe mọ́kùmọ̀kù àbí o ṣàfẹ́ bá ayé mi jẹ́, gbogbo ọjọ́ ayé mi kì í ṣàfi bọ́ ẹ kí èmi máa bọ́ ẹ àbí. Láì ní pé o lọ síbi iṣẹ́ mi tó fi iṣẹ́ mi lẹ̀ lẹ́nìí, o wá tún máa fẹ́ bọ́ sínú kíchìn yẹn, o fẹ́ dáná bọ́ síbẹ̀. Wàláì tó bá jóná mọ́ kíchìn yẹn kó sọ pé ọmọ àlè ni mí. Ọlọ́run ọba ń gbọ́.
bọ́ síbẹ̀. ìjọ máa mú mi lè lògùn sí inú lásán inú màmá lọ mi ni. inú màmá lọ ẹ. bẹ́ẹ̀ ni mà. ẹ kí ló kàn púpọ̀ lóko fẹ́ lò wọ́n mo ti mí sọ̀rọ̀ ṣe máa lògùn ṣọ́ọ̀ tó ń jẹ́ ta ni. kí ló dé ẹ tó bá máa fi rìn já títì wàá rí olóúnjẹ àmọ́ tí wàá wọ kíchìn mi yẹn tí o bá wọnú kíchìn yẹn wàhálà wà lóò ṣerú ẹ̀ rí. so o lè bọ́ síta o lè mówó lọ́wọ́ ẹ̀ kó lọ síta kó lọ wá oúnjẹ tó máa rà tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tí o bá lọ bí iṣẹ́ yẹn lẹ́nìí Ọlọ́run bá ń gbọ́ tí mi bá lé ẹ kú òun lẹ́yìn lẹ́nìí kó sọ́pọ̀ mọ́ àlè nínú. mo kàn fẹ́ ṣe noodles kékeré ni mà ẹjọ́ mà. kí ló. mo ní mo kàn fẹ́ ṣe noodles kékeré ni mà. ṣé wọ́n lọ ra noodles síbẹ̀ àbí ìyá ẹ ṣé ìyá ẹ lọ ra noodles nínú kitchen yẹn fún mi ẹ mọ bí ẹni lọ wá mí ìsìnkú ṣe máa jẹun kò kàn mí ẹ tí ẹ gbọ́ kí ló ń ya àpòwò fún òun wọ́wọ́ tó kọ́wọ́ síbẹ̀ yọ owó oṣù tó ń gbà kí ló fi ń ṣe tó ti ń kọ́lé ni ẹ̀wọ̀n kí ló wá fi ṣe. mo máa ń fi tọ́jú mọ́mì mi àtàbúrò mi ni mà. mo máa fi ń tọ́jú mọ́mì àtàbúrò ẹ̀ òun náà láyé ìyá ẹ̀ ṣe bàjẹ́ àdáàtì èjì kó má ní iṣẹ́ gidi lọ́wọ́ àbí ó tún fi wọṣọ ọmọ ọ̀dọ̀ síbí owó tí wọ́n bá gbà lóṣù yẹn wà wá kó fún ìyá ẹ̀ nígbà tó mọ̀ pé wàá jẹun nínú ilé yìí àbí ó ń sún yàrá ọ̀fẹ́ ó ń jẹun ọ̀fẹ́ nínú ilé yìí kan náà ni o àbí òun náà inú yẹn náà ló tún wá rò títí báyìí tó sọ pé o fẹ́ jẹ́ kí iṣẹ́ mi kó dorí kodò àbí Ọlọ́run ní gbà fún ẹ o ti gbọ́ kókó wájú mi kó bó ṣe máa lọ jẹun gbogbo kókó 1 hour ní gbogbo nǹkan tí mo fún ẹ wàá yìí náà wò wá débi iṣẹ́ yẹn lẹ́nu tó bá lọ ya wèrè máa sọ pé wèrè tèmi kan ju tiẹ̀ lọ lásán èkejì ajá sọmọ lélẹ́yìí kówó fún yẹn. àbẹ̀wò yẹn ṣe bí adìẹ gólóbà. wọ́n tó fẹ́ẹ́ fi sáà ìbèrè owó lọ́wọ́ mi nìyẹn o kémi tún mọ́wọ́ wá pé ẹ̀fá yé wa àtìyẹ́ ẹ̀ mú wa. ṣẹ̀rí kó pálẹ̀kùn dé. òṣùpá gbogbo tó ó mọ́lẹ̀ jùra wọn lọ bí bọ́tà ń bẹ̀rù o kì í ṣe pé kó sanra kó má bàa kú ní ilé ayé yìí já mọ́ra wọn kèrègbè tó sọgbà ló ṣe légede bẹ́ẹ̀ ni tìbí kọ́lọ́ la máa bí ọ̀la lójú èní lọ ẹrú ní bàbá ọ̀nà lójú ewé gbọ́jọ́ lórí ewé ìrọ̀ní àsìkò ló sọ wọn di gbàgbó gbogbo ẹni tó ń bọ̀ lọ. ìbúlẹ̀ tí ń bọ̀ ìbúlẹ̀ lọ. mo sáré lọ ra oúnjẹ ní ibi junction bẹ́ẹ̀. ẹ lọ ra oúnjẹ. actually ó rẹ̀ mí díẹ̀ so mo dẹ̀ fẹ́ lóògùn so mo rò pé iṣẹ́ tí màmá fi ṣe wà ládàánú kì í sáré ra oúnjẹ ní ibẹ̀ kì í fi lóògùn. ẹ má bọ̀. mo ti rí délé tán má wọrí màá lọ tiẹ̀. máa wòye kẹ́ máa fẹsẹ̀ rìn. Abiyamọ kì í ṣe irú èyí sọmọ lọmọ ẹ ò dẹ̀ fẹ́ dénú. Ojú rí tó lẹ́yìn odi, àánú ṣe mí o, aṣọ ìgbà kan rí. ṣé ẹ fẹ́ microwave oúnjẹ ní òtútù? no mo kàn fẹ́ lọ dà sínú plate mi kì í lè jẹun nù ike kékeré so mo fẹ́ dà sínú plate má dẹ̀ lọ jẹun yà. ok kò sí wàhálà ẹ jẹ́ kí mi ojú sí mọ́ mi lókè. all right ẹ ṣe. ṣẹlẹ̀ yìí. nígbà tí ẹ bá ń treat ọmọ àbúrò yìí báyìí báwo gbogbo lè ṣe fẹ́ treat ara ta. kí ni kókó kí ló ṣẹlẹ̀ gangan. kí ni àǹtí tí wàá ṣe fún yín tẹ́ ṣe ń treat wọn báyìí. báwo mo ṣe treat ẹ. mo ń bọ̀ láti ibiṣẹ́ ni mo pàdé wọn lẹ́gbẹ̀ẹ́ títì tán wọ
wọ̀kadà ìgbà tí mo ní kán wọlé tán wọnú mọ́tò tán ni mo wá ń béèrè lọ́wọ́ wọn pé bolẹ̀ tí ń bọ̀ wọ́n láwọn lọ ro oúnjẹ ni ẹ lọ ro oúnjẹ bíi ti báwo ṣé oúnjẹ sísè la fẹ́ sọ pé kò sí nílé ni àbí foodstuff tẹ́ máa fi ṣe oúnjẹ la máa sọ pé ó kéré kò tó nínú ilé tí mo mọ̀ pé oúnjẹ pọ̀ nílé wọ́n wá ní ara àwọn ìyàwó rẹ̀ àwọn díẹ̀ àwọn wá ní wípé káwọn lo oògùn tó dẹ̀ ní káwọn lò ó ní táìmù lè káwọn lò táwọn bá dẹ̀ ní káwọn sí oúnjẹ kò ní bá ó máa ti léètì jù mami mo dẹ̀ mọ̀ yín o mo mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà ń díẹ̀ ẹ̀yin lẹ jẹ́ kán wọnú kíchìn yẹn kan dáná mami mo mọ̀. mo ti gbọ́ ṣe bó ti mọ̀ pé mi ni àbí jákèmí náà wá ṣàlàyé tèmi jọ ṣé tiwa ó jẹ́ bí ọmọ kékeré ṣé ọmọ kékeré ni tiwa ó dà tiwa bó ṣe wà yẹn iṣẹ́ tó ń bá wa ṣé kò ń gbowó oṣù. Yes mo gba sálárì. ó dà nígbà tó bá ń gbowó oṣù tó ń jẹ gbogbo oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ gbogbo ẹ̀ nínú ilé ń bíbà yẹn tó ń ná owó oṣù tó wá ń gbà kí ló fi ń ṣe kó má ná nínú owó oṣù tó ń ṣe àbí nígbà tí ò bá ná nínú owó oṣù tó ń gbà ní sálárì ìjọba ò ló ṣe máa mọ̀ yìí pé dandan kóun ṣiṣẹ́ kóun tẹpá mọ́ṣẹ́ mo bí ẹlẹ́rẹ̀ àná ẹlẹ́ǹkejì òun rèé sìn kó jẹ́ pé bóun ṣe ń ṣe bí ọ̀lẹ ìwọ náà ń ṣe bí ọ̀lẹ torí pé òjò rọ̀ mọ́júmọ́ àárọ̀ yìí tí wàá sọ pé ó rẹ òun ò lè lọ sí complain ó jókòó sílé tí wọ́n pé bóun ṣe sọ pé ó rẹ òun yẹn kí wọ́n náà sọ pé ó rẹ̀ ẹ́ jọta ló fẹ́ fojú tó complain mo bí ẹ ṣáwọn òṣìṣẹ́ ò ní múṣẹ́ hàn ní dojú ẹ̀ bolẹ̀. Mami ṣé dí gbogbo àlàyé tẹ̀ ṣe gbogbo ẹ̀ ló yé mi àmọ́ èmi ò fẹ́ kó dàbẹ̀ ní wípé ẹ̀ ń fi ọmọ kan kẹ́kọ̀ọ́ ni o bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ treat wa equally nǹkan tí mo dẹ̀ fẹ́ nìyẹn. wọ́n jẹ́ sọ ọkàn fún ẹ bá pè yẹn ìyá ẹgbẹ́ ìmọ̀ iye ọmọ tó bí èmi mo bí wọ̀ ẹyọ kan ṣo tí mo dẹ̀ bí nìyẹn so gbogbo nǹkan tí n bá wá ní ìwọ ló ní o ò lè sọ yí pé kí n tún kẹ́ òun náà ó ní ìyá tiẹ̀ bẹ́ẹ̀ ni oníkálukú lọmọ iye ọmọ tó bí ẹyọ kan ṣo tí mo bí òun náà nìwọ tó gbọ́n tí wọ́n dẹ̀ ní láyé mi pátá ni máa fi sìn yẹn o wá lè sọ pé kí n ní ohun tí mo ní láyé mi kí n tún fi sin ọmọ lọ́mọ kò ṣeé ṣe bẹ́ẹ̀. Mami ẹ̀gbọ́n kan tí mo sọ ìjọ mi ìfẹ́ kí àwọn èèyàn wa máa sọ yín lórúkọ tí ò kì í ṣe. má máa sọ pé wọ́n wípé àwọn èèyàn sọ pé ni wọ́n fẹ́ fi live life ẹni ẹni tó bá ti ń sọ pé wọ́n wípé kò lè nílọ síwájú lẹ́yìn kò kọjú mọ́ nǹkan tó ń ṣe tíṣẹ́ owó ẹ̀ bá ti da tó mọ̀ pé tó ń ṣe ó da pé mo ṣe wà ó kù mí ó kọ lọ́wọ́n ọba ni mo mọ̀ pé mi ì ṣàìdá ó ti yẹ ẹsìn yẹn tó bá ń ṣaburú ó kù ó kọ lọ́wọ́n ọba my dear má yọ rẹ lẹ́nu lọ change mo ti dáná rẹ̀ kó wá jẹun wọ́n tó ti lọ bí iṣẹ́ látàárọ̀ lọ change aṣọ lọ wẹ̀ kó tiẹ̀ wẹ̀ kó wá jẹun. pàmí lẹ́rìn ẹ̀jọ̀ irú ọ̀wọ́ lọmọ yìí wù nà kí ló dé bó bá ti jẹ́ ọ̀rọ̀ tiwa báyìí ó máa gbà kan rí báyìí ni kò ní gbà nǹkan kan mọ́ irọ́ dẹ̀ ló pa ọlọ́run á yà mí yèṣù ọlọ́run á ya ìwọ àti tiwa yẹn bẹ́ẹ̀ ni mo sọ ọlọ́run á yà yín. ohun tọ́lọ́run dáradára ni o. ènìyàn nìkan ló dá tó jẹ̀bi o. ẹ̀ráyé ṣẹ̀ráyé ṣẹ̀ráyé o. kí ló dé o. tiwa kí ló tí o fẹ́ dáàrin mi àtọmọ mi rú mo bí ẹ kí ló ń ro ojú mi fọmọ mi fún. mọ́mí mi ìrojọ́ yín fún un ó rí mi níbi tí mo ti lọ rọ oúnjẹ ń ta ni ó dẹ̀ bínú pé kí ló dé tí mi ò jẹun lé tí mo fi ra oúnjẹ ń ta mo dẹ̀ sọ fún pé ó lóògùn kan tí mo fẹ́ lò ní pé mo dẹ̀ wò pé kí n sáré wá ra oúnjẹ ń ta kí n lè fi lògùn yẹn torí tí n bá ní kí n máa dáná nínú ilé mo máa pẹ́ lọ síbi iṣẹ́. mo tó sọ fún nìyẹn. bẹ́ẹ̀ ni mà. a ní ò kì í ṣèyàn ìkà ni ẹ́ wá gbọ́ o má fi ara ẹ̀ compare ọmọ mi rárá torí pé igi mú jìnnà kò jọra wọn rárá kí ló dé wàá má fi ara ẹ̀ compare ọmọ mi ṣé o mọ bí ọkọ mi lẹ́rìí bó ṣe jẹ́ ni ìdùnnú ayé mi nìyẹn ayọ̀ mi nìyẹn ìfọ̀kànbalẹ̀ mi nìyẹn ẹ tó bá dẹ̀ pọ̀ máa da àárín èmi àtọmọ mi rú
màá bẹ Ògún lọ́wọ́ ẹ̀ sí ni Ọlọ́run ọba ń gbọ́ Ògún báyìí ni màá bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó nítọ̀hún kí ló dé wọ́n ṣèyàn lóore ni mo ṣoore ni òun kọ́ ló nà sórí bẹ́ẹ̀dì sí ṣé o lè wá lè yẹ ẹ̀ kó nà sórí bẹ́ẹ̀dì báyìí mo bí ẹ́ mo rádaràda ṣọ́ ara ẹ̀ tiwa ṣọ́ ara ẹ̀ má da àárẹ̀ mi àtọmọ mi rú o ìwọ ń sọ fún ọmọ mi wọ́n ń wá sókè ọmọ mi wá ń bínú tẹ́gbọ̀n gbogbo àtẹ́mi pẹ̀lú ẹ̀ bá ti ní ágúmẹ́ǹtì báyìí ọmọ mi á máa gbọ́ ọmọ máa gbà sórí ni kí ló dé ṣé ọ̀nà ọ̀kan fọ́mọ mi ni má gbọ́ ọmọ mi lọ́wọ́ mi o má gbọ́ ọmọ mi lọ́wọ́ mi torí mi ìgbà ẹ lọ́wọ́ ìyá ẹ ló dìdí tiẹ̀ wá síbí lẹ́yìn ẹ̀rọ tó bá tún fi ẹjọ́ mi sun ọmọ mi jọ́ ẹ̀ máa lé ẹ̀kú òun lè kò ní yọ̀ kejì. kí ló ṣẹlẹ̀? ẹ jọ̀ọ́ má bínú má ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè béèrè kan. ẹ béèrè. ẹ jọ̀ọ́ ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ béèrè ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ béèrè ni pé ṣé ó lẹ́ṣẹ̀ kan tí mo ṣe yìí nígbà kankan rí ni tẹ́ fi máa ń hùwà sí mi bẹ́ẹ̀ ṣe máa ń hùwà sí mi àbí ó ní ẹ̀ṣẹ̀ tí màmá mi tó jẹ́ àbúrò yín tí wọ́n ṣe yín nígbà kan rí tẹ́ wá ń yọrú ẹ̀ lára mi. gàtìgàtì mo gbá ẹ ní etí bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe mo ní kí ló fẹ́ ṣe ó dáa màá wá dáhùn sí ìbéèrè ẹ fine ìyá ẹ ṣẹ̀ mí ìwọ fúnra rẹ ṣẹ̀ mí àbúrò ẹ ṣẹ̀ mí sórí ìwọ ìyá ẹ àtàbúrò ẹ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tá mi lẹ jẹ́ láyé àti lọ́run mi ò dẹ̀ ní forgive yín sórí èmi àti yín ń tájọ́ máa múlẹ̀ tó bá já ìyá ẹ̀ tó tiẹ̀ wá síbí á dẹ́ ẹ padà sílé ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ nítorí bí ẹ igi ọmọ gbalẹ̀ ìyá ẹ̀ lọ ẹ fi ayé mi sílẹ̀ kí ló dé wọ́n bí ni wọ́n ní ká nípa ni ẹ fi ayé mi sílẹ̀ òjẹ́lẹ̀ ogún kan ṣàfẹ́ jẹ́lẹ̀ olówó ṣá ọmọ ọ̀ràn kírun. báwo lè ṣe rí ata dídùn yẹn sí. ẹ wò má mi mú gbádùn ẹ gidi gan. ẹ ṣọ. bẹ́ẹ̀ ṣe máa ń dín ata yẹn ǹdí rẹ̀ ń tó lè dín torí. láìláì. ẹ mọ̀ ọ́ lù. ìbọn jẹ tí ọmọ wèrè yẹn ń ṣe olúwẹ kàn má lè jì ní kó má dàbẹ ni kó bóyá olúwẹ ní ọmọ tó dàgbà ńlé olúwẹ wà lọ ń dáná fún rẹ. speaking of àǹtí tiwa tí wọ́n ṣe pé wọ́n ti lọ oúnjẹ jẹ ṣùgbọ́n náà bá kọ́ máa bá a gbádùn nǹkan tára náà gbádùn ẹ̀yìn. wọ́n tó máa ń ṣe báyìí náà pamílẹ́rì tiwa kọ́ sáfẹ́jì ni adé máa sọ ohun sàn kan gidi èmi àti àjọ máa ń enjoy ara wa wàá kàn pọ̀dù gbó straight ni. igbó wo mo tún kọlu báyìí. kí ló ń dárúkọ ọmọ yẹn fún kí ló ń dárúkọ ẹ̀ fún pamílẹ́rì má yẹ kó jẹ ìrọ̀lẹ́ nínú mi tí wọ́n ta máa ń sọ̀rọ̀ adé máa sọ̀rọ̀ ọmọ yẹn kí ló dé náà. ẹni àtẹnájọ́ sọ mo bí kó ṣe ẹjọ́ yóò jẹ tí mo ṣe wàhálà ṣe fún ẹ. ẹ ṣe bí mo ní pé ká ní kò ń ṣe pé wọn lọ ra oúnjẹ jẹ àtàtẹ dí tèmi àti ìjọ ń gbádùn. á jẹ nínú ata ẹ wàhálà yóò máa sápá mọ́ lórí ni Ọlọ́run èmi á dáná wọ́n máa fi síbi alẹ́ nu mi. mami ẹ jẹun jẹ yín kọ́ látàlẹ́ jẹ. máa bá múdù mi jẹ́ tí bá ti ń jẹ wo n tí ò pọ̀ ara nǹkan tí mò ń sọ ni mo mọ tí mò ń ṣe o ó mọ̀ pé nígbà míì gan tí obìnrin ò bá kíláàsì rẹ̀ ìṣòro ńlá ni tí bá ṣàṣírí kan fún ẹ lélẹ̀ o ò lè gbàgbọ́. ọmọ tiwa yẹn àbúrò mi níbi kó máa rìnrìn òṣì káàkiri kí díẹ̀ má mọ́lé ó ti yẹ ń sìn kó máa lọ kílọ̀bù ló wọ́n fi ṣe o ó bá lọ kílọ̀bù níjọ́kùn ó ti yó bíbọ̀ tó ń bọ̀ báyìí bó ṣe lọ kó sọ́wọ́ wèrè tó ti ya wèrè tipẹ́ ni o. wèrè lóbì ti wà mi rò pé ìyá ti sọ sọ́ọ̀lì fún o.
wèrè ní dájú. ọ̀nà pípa tó ti ń sọ tẹ́lẹ̀ ní ọ̀nà tí àìtàn pátápátá ó wá ń gẹ̀ẹ́sẹ̀ sókè báyìí ó dẹ̀ mọ̀ pé àtọ̀wèrè máa ń táìsì burúkú ìtọ́jú ẹ̀ kó fi jẹ́wọ́ kó jẹ́ ká mọ àrùn tó ń ṣèwọ̀n ìyá hospital kò lọ mo rò ọ̀rẹ́ ẹ̀ ló bá ń lo àwọn oògùn wèrè kan ipò máa flush bóyún ṣe dúró nìyẹn lóyún bá dúró ló bá wò pé kí lòun fẹ́ ṣe làbá lókè ká tiẹ̀ ṣàánú ẹ̀ ká lọ́ọ́ bá ṣe àṣẹ oyún yìí sí wàhálà dókítà kẹta ta débẹ̀ ló sọ fún wa pé oyún yẹn ò ṣe iṣẹ́ pé ibi tó wà ó dangerous èmi ọmọ pátọ̀ wèrè kí tó bẹ̀ ọlọmọ tí wèrè ti súnmọ́bìnrin gbẹ̀yìn. wèrè ló bì wèrè ní orí tó náà máa ń ṣe bí alágànnà ni. kí ni gbogbo eléyìí ṣé mo parọ́ ni tí yẹ ò bá sọ̀tọ̀ fún ẹ ìtọ̀ tẹ́mi mọ̀ ni mo sọ fún yẹn ń gbà yẹn. ṣé mo lè wá nù lẹ́mìí kí n má lè sọ̀rọ̀ ni ẹ wo nǹkan tó mọ iṣẹ́ náà àti ó dẹ̀ dúró síbẹ̀ ìwé nǹkan tẹ́mi àti ẹ sọ ó dẹ̀ ń kẹ́ tí ó ń gbọ́. ìwà burúkú ni ẹja sọ̀tọ̀rọ̀ ìwà òṣìlọ́wù yẹn ó jẹ́ lẹ́gbẹ́ ó tún wọ gbogbo dẹ̀ ń sọ̀nù lẹ́mi ó fẹ́ máa kó mi láyà jẹ àyà mi kẹ́gbà tí mo ní ìmọ̀ pé èèyàn dúró síbẹ̀ yẹn náà ó dẹ̀ dúró síbẹ̀ àfi bí gọ́ọ̀sì kí ló dé nínú ilé mi ẹ̀yin ò gbẹ́nu dé kó fọrùn rọ o mi lè fọrùn rọ nínú ilé mi o. Pamílẹ́rì àwọn àbí Pamílẹ́rì 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 o Pamílẹ́rì o Pamílẹ́rì ooo Pamílẹ́rì ok ṣé wọ́n pé wọ́n fẹ́ dàrin èmi àtọmọ mi rú tí wọ́n láì ọlọ́ọ̀ nígbà fún ẹ ọ́fíìsì lọ rẹ́yìn akọ̀wé mi ni màá rẹ́yìn ẹ̀ tí ògùn máa ń jẹ́ tọ́lọ́run tí wọ́n màá rẹ́yìn ẹ̀ tí wọ́n lásán ni wọ́n ọ̀ṣẹ́ tí a fẹ́ jì ọmọbìnrin náà ọmọ olóríire ojú orúkọ tí wà á nìrànwọ́ ọmọ ìfẹ́ kí ni. má bá gbàgbé ọ̀rọ̀ ìwọ náà dé dá sísá mi lóhùn wèrè bíi ti báwo ṣé bébí lèmi bí ẹ jẹ́ mi mọ bàbá ẹ ni ó ṣàmọ́ orú èèyàn tí sísá mi jẹ́ ó bọ̀ kọ́kọ́ máa sọ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ó kàn máa sọ ọ̀kan tó bá ti wá sí wọn lẹ́nu náà máa sọ má dá wọn lóhùn o má dá wọn lóhùn ọdún ọ̀sẹ̀ yẹ kébi lọ́mọ tó máa ní wèrè ní bàbá ọba wèrè báwo ọkọ mi ṣàṣe sùúrù ṣùtì gbọ́ sùúrù ni kò ṣàṣe ó mọ bó ṣe filé sílẹ̀ sùúrù ni kò ṣe ṣùgbọ́n ọkọ mi jọ mo fọlọ́ ọba bẹ̀ má bá wọn jà o má sunkún mọ́sẹ̀ ó dà má bínú ó dà jọ èmi gan máa pè wọn tó ti yí ẹ máa pè wọn tó bá ti di next week èmi náà máa yọjú gbogbo ẹ filẹ̀ fẹ́mi wọ́n ṣáà ní sùúrù fún èmi kémi dé next week máa yanjú ẹ pẹ̀lú ọkọ mi má sunkún o ṣó ti gbọ́ orí màá máa fọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mi lè bí wọ èmi ṣáàdé ni ìyá èmi ìyá ẹni kò wò báwo ti sábì o báwo tiwọn ìyá tó bí ẹni kò wò èmi ni mo bí ẹ ṣé mi ò wọn bàbá ẹ mọ́ ni ó wá ní fọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́ ó máa tó rí mi máa tó kàn yín lára pẹ̀lú ọkọ mi má bínú ṣó gbọ́. òṣùpá rokoto ó mọ́lẹ̀ jura wọn lọ. Làbákẹ́ ìwọ ni kò gbọ́ ọ̀kan tí mò ń sọ ilẹ̀kẹ̀ má já sí ẹ má já síta ibì kan ló máa já sí gbogbo ibi tó bá dé já sí pátápátá mo rẹ́dì fún bẹ́ẹ̀ ni mo sọ. wo kò sí oore kankan tọ́mọ yẹn fẹ́ ṣe ìyá ìdúgbò tó bá dàgbà kó fò lọ́lọ́ kò sí oore kan. ẹ wo sísá mi ẹni tó kú sódò lá ní kò kú rè o ẹni tó ru òkú gan ti rú kọjá ilé báyìí. kí lè fẹ́ gbà kankan nù ọ̀rọ̀ tẹ́ fi ń fi ojoojúmọ́ gba omijé lójú tiwa ná kí ló tún kù rán. èmi ń gbomi ló jẹ́ lójú yín ṣé ọ̀fọ̀ ṣe ẹ̀yin méjèèjì ni mo béèrè lọ́wọ́ ẹ wò ó jẹ́ ẹ̀sán kankan fún ẹ. èmi ò ní rògbòn ẹkún o tẹ bá ń kí ẹ̀yin ni tẹ máa kí lọ́dọ̀ yín ayọ̀ ní tèmi ń bì báyìí. wo èrò ọ̀nà òun ló máa ròyìn ọkà bàbà tó gbó tó ti yẹ sí ọmọ tó yẹ kó ṣe ìwọ náà ṣe lásìkò kóníkálùkù wa kalẹ̀ ní àlàáfíà. ogun òkè
káwàrú sùúrù lẹ máa ṣe náà ó dà mo ti ṣàlàyé fún un pé tó bá ti di next week mò ń bọ̀ wá bá yín ká kúkú yanjú gbogbo ọ̀rọ̀ ilé ẹ̀kan náà. má gbé ìyàwó làbákẹ́ má wà rárá bẹ́ẹ̀ pẹ́ torí yẹn ni má wà rárá tó bá wá sílé mi máa kún ẹ lábùkù ó tọ̀rọ̀ ni mo sọ fún ẹ má wà ìwọ ni kò pé ẹjọ́ bára yín sọ̀rọ̀ tẹ́ bá yẹ kẹjọ sọ láàrin ara yín kẹ yanjú ẹ̀ tó bá dẹ̀ kó fẹ́ padà sọ́dún ẹ ni kó padà sọ́dún ẹ èèyàn ń bá ní tán kó fadé ń tan yá o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ èmi ò fẹ́ wàhálà mi fi lólé ayé mi ọmọ nǹkan tó yẹ kó ṣe ṣètò tó bá yẹ kó ṣe fún ìwọ ni kó ṣe fún bẹ́ẹ̀ ni ojú yẹn lọ bẹ́ẹ̀. sista. You can look around. Bíbáyìí ó really better ju hotel lọ. How make sense mo like bíbáyìí. Ṣebí mo sọ fún ẹ. Nígbà tí o ti dé for the past 4 days tó dẹ̀ lẹ́kì mo tẹ́ pé hotel ló fẹ́ wà. Mo sọ fún ẹ pé báwo lèmi ọkọ ẹ ṣe máa wà bí tí o ṣe pé mi ò nílé. Tó tẹ̀ sọ pé hotel ni. Now you can see for yourself. Má bínú, ṣáàdẹ̀ ti gbọ́ràn sílẹ̀ ni. Bí mi ti wá bí ń sìn. Aha, you would even feel more comfortable here. Nice. I like it. That's it, yeah. How are you? I'm good. Àǹtí Tiwa. Ní mi tí mo máa ń sọ̀rọ̀ fún yín ní gbogbo ìgbà. Ní mi UK. Ní mi rẹ̀. Ní mi that's my auntie. Hey, that's all, my dear. Yes, ma'am. Ṣàlàáfíà ni. Bẹ́ẹ̀ni máa dúpẹ́ mà. It's nice to meet you. Same here ma. Wo ṣorọ́kọ yìí kò kí n jẹ́ kárí tí gbọ́rọ̀ nílé o. Every now and then, ni mi. I'm so happy to meet you. Same here ma. You look so beautiful. Thank you ma. Pamilere, please turn around. Ewe, Pamilere, má pa mí now. You lè pa yín, ẹ má worry. Eléyìí gàbàsà o. Ó gàbàsà. You're welcome. Thank you. You're welcome, my dear. Báwo ni gbogbo UK? Ṣàlàáfíà everybody wà. Adúpẹ́ ma. Mommy and daddy. Everybody okay. Àsìgbà tó ti dé, mo ó pọ̀ enjoy ara ẹ̀ ṣá. Yeah. I really like bíbáyìí ó fine gan. Ọkọ ẹ̀ náà ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Mọ́mì nǹkan ṣé ó ti mìtì? Mọ́mì wà bẹ́ẹ̀ kí n sáré yìí pé. Mọ́mì, mo ti dé o. Báwo ni? Kádùkọ́ Látàárọ̀. ẹni tí àlọ́ mú náà, òun náà ti dé. Mọ́mì, ní mi rẹ̀. Ní mi, this is my mom. Báwo ni ìyá? Báwo ni? Dáàdì ńkọ́? Àlàáfíà ma. Mọ́mì ńkọ́? Everybody wà okay. Gbogbo ará UK ńkọ́? Adúpẹ́ ma. Wo ọmọ Yorùbá gidi ní ẹlòótọ́. Yorùbá ìbínú fẹ́ bèrè question kan. Kí ni ìtumọ̀ ni mí yẹn? Olúwa ló ní mí ma. Olúwa ló ní mí. Oh my God, beautiful name. Olúwa ló ní gbogbo wa. I love that name. I love that name. Pẹ̀lú ọkọ mi. Daddy ńkọ́? Àlàáfíà Mọ́mì ma. ńkọ́? Everybody wà okay. Ṣé o pé ooru mú Nàìjíríà sí? Ṣé o fara mọ́? Wọ́n manage mọ́ mi. Wà á manage. Tí mo ti wà pẹ̀lú ọkọ mi kò sí ooru mọ́. Ó ti parí. Yádẹ̀ bẹ́ẹ̀ lára mu. Pẹ̀lẹ́ my dear. Ọkọ mi kú oríire náà. Ọmọ igi lọ sọ́jà. Ó rẹwà. Wọ́n tún wá bí ó tún rẹ̀ bí. Kò sọ pé lóògbé lóhun ti wá wọn mẹ́wàá ní hi. Kò ṣe àìsí mi. Ó kúnlẹ̀ ni. God bless you my dear. Tí mo kó jẹ gan nìyẹn o. Mo lọ sí yàrá ẹ̀ so a ṣètò jíjẹ mímu fún ẹ. Ṣé o ti gbọ́ my dear? Ẹ ṣé ma. Ok, mo lọ sí yàrá. Ilé ni ilé o. With your box. Wá bá gbé. Ó dà jẹ́ kẹ́gbọ́n ẹ̀ bá gbé. Mọ́mì. Ọ̀rẹ́ mẹ́rin my dear. Sẹ́ǹpù wá pọ̀ díẹ̀ o. Ẹ wá bí. Ẹ bọ́ bí. Ẹ bọ́ bí. Tiwa, ṣé mo pé
pé mo pè gẹ́gẹ́ bí ọmọlúwàbí báyìí ṣe ń pa ti lálejò jẹ́ kí orí ẹ pé ọdún fún inú ẹ kò kọ̀ǹtú ara ẹ ọmọ pé wọn gbà tọmọ yìí máa lò tó máa fi padà sí UK tó ti wá bí èèfà ara ẹ o jẹ́ kí orí ẹ pé o má sọ mí lórúkọ tí ayé ò sọ mí o torí nísìnyí tó bá rí pé mo bẹ̀rẹ̀ sí ní bú ẹ mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọmọ yẹn a máa rí nídìí pé bóyá màmá yìí ti burú jù àbí ibi tó ń fẹ́ kó sí rèé kó tẹ̀ nímọ̀ pé mi ń ṣèyàn bẹ́ẹ̀ wípé ìwọ ló ń pín mí lẹ́mìí ìwọ ló ń ní ayé mi lára mo bẹ́ẹ̀ ti wá jọ gbogbo àtọmọ yìí máa lò má ní mi lára rárá jọ kọ̀ǹtú ààrẹ má jẹ́ kó di tó jẹ́ pé a máa kọ́ lura wa jẹ́ kí píìsì kó rẹ̀ kọ́mọ yẹn fi lọ tọmọ yẹn bá ti wá lọ tán gbogbo wèrè tó bá máa ṣe ń gbà náà jájọ máa ṣe anẹlẹ́ǹkejì ó mọ̀ pé Pamílẹ́rìn ó máa bí sí báyìí sí torí kò lè máa lọ ibiṣẹ́ déédéé báyìí ó láti dúró ti ọmọ ẹ̀ ìwọ́dẹ̀ ló máa ń du ọ́fíìsì báyìí jẹ́ kó rí ẹ pé o lọ́mọ ọmọ ẹni tó ń ṣe o nǹkan kan ò gbọ́dọ̀ bàjẹ́ lọ́fíìsì o wọn ò gbọ́dọ̀ pè mí pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́fíìsì wàhálà ni o ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ǹkẹta tó tẹ̀lé òun ni wípé bó ṣe di ọ́fíìsì mú nísìn kó tó kù láàárọ̀ máa jí àṣálẹ́ at 5 o'clock òun láti máa ṣe oúnjẹ tí Pamílẹ́rìn àti ìyàwó ẹ̀ tán máa jẹ alẹ́ báyìí ti bẹ̀rẹ̀ pé kí wọ́n máa nídìí láàárọ̀ kó ti pípí oúnjẹ wọn kalẹ̀ má jẹ́ ń gbọ́ wípé o lọ sí ọ́fíìsì láìsí kó o ṣe oúnjẹ kalẹ̀ o kó dẹ̀ ṣe tí tèmi náà sínú flask tó o bá lọ sí ọ́fíìsì tí o bá ṣe oúnjẹ táwọn ọmọ yẹn jí láàárọ̀ tí wọn ò rí nǹkan jẹ́nu léyìí wàhálà ni o sórí pé mo ràn ẹ́ lọ́wọ́ báyìí sí mo sọ tinú mi fún ẹ tiwa ẹ̀bẹ̀ ló mo pè ẹ́ torí bá pè ẹ́ lẹ́lẹ́ǹkẹta ó máa gbóná ni ó ní mo ṣe dánu dúró mo ṣe ọra fún ẹ lọ́wọ́ tí mo pè ẹ́ lẹ́ẹ̀mejì yẹn jẹ́ ká mọ ohun tá à ń ṣe o pè ẹ́ lẹ́ẹ̀dá ẹ kó bẹ̀ pé tó máa ń mú ẹ tó rí ẹ máa fi ń yí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó bẹ̀ kọ̀ǹtró ẹ̀ bí èèfà rẹ o ó gbọ́n tí mo sọ kó wá lọ sókè sí kó lọ bí ọmọ yẹn pé kí ló máa fẹ́ gẹ kó dẹ̀ sí oúnjẹ tó dáa fún kó dẹ̀ gbọ́dọ̀ sí complain ó gbọ́. ẹ̀yin ọmọ tó ṣẹ̀dẹ̀. èmi ni kò bí èmi ni kò bí sẹ́ẹ̀ nígbà tó sọ pé ìyẹn ọmọ tó ẹ̀ṣẹ̀ dé èmi ni kò bí sẹ́ẹ̀ pé kí ni mo fẹ́ gẹ àbọ̀mọ tó ẹ̀ṣẹ̀ dé kó lálejò mo bí ẹ́ lọ bí pé kí ló fẹ́ gẹ kó dẹ̀ ṣe fún. òbí yé fún ààrẹ owó fún mi nínú ilé ẹ̀yìn. ọ̀rọ̀ yìí ti ń le ju bí mo ṣe lérò lọ kàkà kó sọ lára àyà àjẹ́ ó fi gbogbo ọmọ ìbóbìnrin ni ó dẹ̀ pásíkò tiwa tó ti máa sọ nǹkan tó wà ń dé ọ̀rọ̀ ìfún tiwa òkú kí sọmọdé mọ́ Mọ́mí, ẹ tún ti ń ronú. Ṣé lórí ọ̀rọ̀ àti tiwa tọ́pẹ́ yìí náà ni? Mọ́mí, ọ̀rọ̀ yìí ti ń lágbára jù bá ṣe rú lọ. Tí ó bá wọ̀ kó máa bọ̀ ń lé náà. Àbí? Náà kó máa bọ̀ ń lé, àṣà lé wọn lé. Owó tó bá ti dọ̀la, máa lọ síbẹ̀. Ó bẹ́tà. Máa lọ yanjú ẹ̀. Tí bá débẹ̀ tí bá yanjú ẹ̀ tí ò yanjú, màá máa mú nǹkan mi pẹ̀lú lé mi. Ó bẹ́tà. Kọ́ tí máa ṣe nìyẹn, mi ò ní choice. She's welcome here now. Kí ló dẹ̀ dé? Ẹbí ó ṣẹlẹ̀. ẹ̀yà sórí pé àmọ̀là tó bá jẹ àmọ̀là yìí wà á gbọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ àmọ̀là tó kún lọ́wọ́ ni tó kún náà dáadáa lọ́kọ̀ iṣẹ́ yìí tẹ́yìn máa ń jẹ lọ́hùn tẹ́ máa fi máa ṣí nìrò báyìí
ẹlòmíràn nínú yá lóhùn ní orógùn tó dúró àmọ́là wo tó bá jẹrẹ ìwà láìkẹ́ ṣètùbọ́ torí pé ojú ọbẹ̀ yẹn gan ṣe kí ni ó fa ni morals mo bá ẹ̀gẹ́ yẹ mo fẹ́ wo bó ṣe bá ẹ̀gẹ́ yẹ bó ṣe jókòó sí ẹ. mi kò lè wéètì láti tọ̀ wọ́n ojú ẹ̀ fine gan. kó ọ̀rọ̀ ṣe ẹran yẹn náà lẹ́yọ̀ kan so ó máa mú spoon wá fún sweeter mo mọ̀ pé o ò ní fẹ́ fọwọ́ jà mọ́ ọ̀rọ̀ ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ mú spoon wá kò enjoy ẹ̀. yes ma ṣe mọ́. rọra ó gbóná. ìwé dúnà dé iyọ̀ dáadáa. ọjà eléyìí ni wọ́n já pẹ̀lú ọ̀wọ̀ wọ́n já. báwo ló ṣe rí. kí ló ṣe? mo dá kí ló ṣe? kí ló dé? ọkọ mi fẹsùn kí ló ṣẹlẹ̀? ọ̀dà títa ju mọ́mì. mọ́mì. kí ló ṣe? ó dàbí pátá nìkan ni mo jẹ. ẹ jọ̀ọ́ mọ́mì ó ní nǹkan tí mo máa ń lọ jẹ yé kí lọ́nà lókè. mi kí ṣẹlẹ̀? àbí ọmọ ọbẹ̀ ní kò ń ṣàtà. tiwa mọ́mì kí ni mo sọ fún ọ. ata omi ọbẹ̀ ní. ṣé mi sọ fẹ́ pé kò bí èèfà rẹ̀. omi ọbẹ̀ ni mo fi sí. omi ọbẹ̀. bẹ́ẹ̀ ni. ayá abẹ̀tẹ̀ mi ò bá lóyún gan oyún aṣẹ́. kí ló kún mọ́. rárá ma. sọ fún sẹ́fúrẹ́tà mo sọ fún ẹ pé kò bí èèfà rẹ̀ o fẹ́ bá yé mi jẹ́ dẹ́dẹ̀. irú mọ èmi. àbí. mọ́mì mo wò pé. sọ́mọ ẹgbọ́n yẹ kí n dálé ẹ lórí sọ́mọ ẹgbọ́n yẹ kí n dálé ẹ lórí mi ò ní dálé ẹ lórí ṣé àjẹlọ yanjú ọmọ mi mo tó pa mí màá pa ẹ́ ṣé ọmọ ẹ máa ń jà máa ń jà ó máa ń jà yé má bọ̀ lọ́wọ́ sí lọ́wọ́. ó mà ṣe labalábá tó ń fò lọ láṣọ rẹ̀ kán kíá ṣé labalábá ló jẹ̀bi tàbí kí kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ ẹ̀dá kúrò. yes come in. díẹ̀díẹ̀ láyé gbà ó. Tiwa ẹ̀yin ni mo wá bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fi yá mi ẹ má bínú ẹ jọ̀ọ́. Pamílẹ́rìn o ní láti blame ara ẹ fún nǹkan tó ṣẹlẹ̀ in fact èmi ni mo jẹ̀bi bẹ́ẹ̀ ni fault mi ni gbogbo èmi mi dẹ̀ ní pé ọmọ yẹn bí tútù wá wọn kì í rí ata jẹ dáadáa wọn ni mo ṣe wòye pé kí n fata díẹ̀ sí oúnjẹ yẹn kó lè bàtà lẹ́nu ẹ̀ mi mọ̀ pé ó máa ti pọ̀ jù fún un so èmi ni mo lẹ́bi mo ò ní ìdá tí blame ara ẹ̀ I'm sorry for that irú òde ní ìṣẹ̀lẹ̀ mọ́. kò lè ṣẹlẹ̀ mọ́ lóòótọ́ torí èmi fúnra rẹ̀ ti sọ fún pé anytime tó bá ti fẹ́ jẹun kó ń fúnra rẹ̀ bọ́ sí kitchen kó sí oúnjẹ torí òun ló mọ bó ṣe fẹ́ kó oúnjẹ ẹ̀ rí òun ló mọ bó ṣe fẹ́ kó ta tó òun ló ṣe mọ bó ṣe fẹ́ kí iyọ̀ pọ̀ sínú ẹ̀ tó so fúnra rẹ̀ ni kó máa bọ́ sí kitchen kó máa sí oúnjẹ so ẹ need àti stress ara yín. Pamílẹ́rìn a lè ṣe yẹn fún un àlejò wa ló jẹ́ a ní láti tọ́jú ẹ̀ àti pé pàápàá ìyàwó wa ni ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọnú ilé ni so a ní láti ṣe kẹ́ ẹ̀ létò yìí ìsìn tí mo ti mọ nǹkan tó like àti nǹkan tí ò like màá máa mọ bí màá ṣe máa sí oúnjẹ ẹ̀ fún un bó má wọ̀rí ìfọkàn ẹ̀ balẹ̀ màá máa dáná fún un bó ṣe wà yẹn bí àbúrò náà ló ṣe jẹ́ sí mi so ìyàwó àbúrò mi náà ni so owó tá a bá dẹ̀ fi mú bíbà òun ló máa fi ròyìn wa tó bá délé wọn lọ ṣó ti yẹ wọ́n má wọ̀rí màá máa dáná fún un fọkàn balẹ̀ ṣó ti bọ̀.
And as for mommy, ẹ má worry, má bá wọn sọ̀rọ̀. Ṣé wọ́n ti mú sọ ti yẹ? Bámilẹ̀. Ò ní ìdá tí bá mọ́mí sọ nǹkankan. Okay? Sórí gbogbo nǹkan tí mọ́mí ń ṣe, wọ́n fi ń kọ́ mi lẹ́kọ̀ọ́ ni. Wọ́n dẹ̀ ń jẹ́ kí n fi máa strong sí everyday ni. So, it's fine. Èmi mọ̀ yìí pé tó bá pẹ́ tó bá yá, everything will be alright. Okay? Má bá wọn sọ anything. Mi ò dẹ̀ fẹ́ kó fi nǹkan tó ṣẹlẹ̀, mi fẹ́ kó fi wúwa sí gẹ́ẹ̀. You get it, please. Just let it go. I'm fine. Èmi rẹ̀ mo wà okay. Okay? And thank you. Thank you for always. I appreciate it. Thank you for the love. Yeah, go back to work. Go back to work. Alright, shower, okay? I bet need anything. Alright. Bámilẹ̀. Báwo? Ṣé kò sí? Kí ló ṣẹlẹ̀? Ṣé ó ní nǹkan tẹ́ fẹ́ sọ fún mi nípa títí wa? Tí mo fẹ́ sọ fún ẹ. Bí báwo? Torí bẹ́ẹ̀ ṣe ń treat wọn nílé yìí kò yé mi. Treat ta ni? Àǹtí Tiwa ni. At every available opportunity báyìí lè máa ń harass wọn, lè máa ń humiliate wọn. Àfi kẹ́ máa embarrass wọn ṣojú ẹ̀ tí ẹ fẹ́ mẹ́ni tó wà bẹ́ẹ̀ ẹ kàn máa sọ̀rọ̀ sí wọn ní ẹ máa ṣe bó ṣe wù yín sí wọn bóyá nǹkan kan wà bẹ́ẹ̀ wọ́n á wò pé bóyá wọ́n ṣẹ̀yìn tí mi ò mọ̀ ń pa ẹ̀. Àbí àbúrò yín tó jẹ́ ìyá tiwọn àwọn ló ṣe nǹkan kan fún yín tẹ́ wá ń take it out on ọmọ wọn. Bámilẹ́rìn. Bẹ́ẹ̀ni, àwọn question tó ń béèrè lọ́wọ́ mi ó ń yà mí lẹ́nu. Irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ mi? Tiwa ò ṣẹ̀ mí, ìyá ò ṣẹ̀ mí. Kí ni mo ṣe? Ẹ má mi wá ìtẹ̀sẹ̀ wá ń treat wọn báyìí. Èmi ń treat ẹ̀ bákan. Á ní gbogbo wa láṣàjọ ń rí. Àǹtí yóò mọ nǹkan kan ṣe lójú yín o. Ṣé mo nà ni? Ìfọ́ títẹ fún wọn kọ́. Ìfọ́ tí ò ń ṣe nínú kéèyàn kàn gbáyàn ni. Ṣé tó bá fáwọn létí yàn ti nàyàn ni? Tó bá gbáyàn létí yàn ti nàyàn ni mo béèrè sẹ́. Ṣé ìfọ́ tí ni nínà? Bámilẹ́rìn why? Kí ló dé náà? Kí lè tó jẹ́ pé o fẹ́ máa bẹ̀ mí lọ́wọ́ wò nílé gbogbo nǹkan tí bá ti ṣe lójú ẹ̀ ni kò ń da. Why? Àwọn àwà títí wá wù kò bá tèmi mu rárá. Mi ò like kọ́ ọmọbìnrin wà kó má smart. Tiwa ò smart. Gbogbo nǹkan tí ẹ kó ṣe láàrin 5 minutes a máa fi 20 minutes ṣe. Ìwé mọ́dẹ̀ sọ pé kọ́ ọmọ ẹ kó lè fún ọ nísinmi tó bá wà yín sí tó bá yá ń ṣe ọmọ àgbálẹ̀ ọpọlọ kó máa fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sẹ́mi pé ta ló tó ẹ. Ìyá òṣì wọn ò tiẹ̀ fún ẹ lẹ́ẹ̀kọ́ lé wọn ṣe gbọ́ nǹkan tẹ̀mí ṣe nìyẹn ọlọ́mọdé jẹ́ kó ré dibi. Àwọn ẹlẹ́ nkejì wọ́n wúrú kárátà wà tó wù yẹn. Àlejò wá sílé o mọ̀ bóyá ọ̀sà o mọ̀. Lóòótọ́ kò tiẹ̀ lè bí àlejò pé ṣe ni ọ̀sà bí ẹ̀ ní ọ̀sà. Bọ́ tó bá máa ṣe oúnjẹ wàá ṣe oúnjẹ ata ò ní pọ̀ jù kò dẹ̀ ní ṣaláì má tó ó máa wà ní middle láàrin méjì. Tó jẹ́ pé tẹ́niyẹn bá jẹ́ gan kò ní complain. Ọmọ yẹn complain náà ó ní ata yẹn ó ti pọ̀ jù ó mọ̀ọ́mọ̀ ṣe ni. Jésù mọ̀ọ́mọ̀ ṣe ni. Ata tèmi fúnra ara mi taste mami tí mo fúnra ara mi tí mo taste mo dẹ̀ ní pé ata tí o like ata. Mami ni mi fúnra rẹ̀ jẹ ata tá à ń sọ̀rọ̀ pa yìí kò dẹ̀ complain pa ẹ̀ ṣé mi ò rí ni. Bọ́ complain tẹ́lẹ̀. Mami mo mọ̀ yín o ẹ̀ ń ṣerú èèyàn báyìí so definitely ó máa ní nǹkan kan tó wà bẹ́ẹ̀ ọjọ́ wo lẹ́yìn fúnra ara yín ti gbọ́ wọ yín sókè báyìí kẹ́tì fi fọ́ mi létí rí àbí tó ti balẹ̀ sójú mi. ó wọ ẹ ni. ẹ ṣe rí ni torí ẹ kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ so definitely ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ àmọ́ èmi kò fẹ́ jẹ́ kẹ́ ẹ wà careful mami be careful torí pé àwọn èèyàn mọ orí èèyàn tó jẹ́ tó bá lọ ń gbọ́ nǹkan míì nípa yín mami kò ní dá o. bọ́ ṣé òun wọ̀nù mi sí ni. mo wọ́n ní ni mami
ó fún mi ní ìkìlọ̀. Mami, kẹ́ wà very careful. Kẹ́ má fura yín lórúkọ tí ò kì í ṣe ti yín o. Ókè tó bá mọ̀ pé ìwà mi ò tẹ́ lọ́rùn kó gbalẹ̀ yẹ lọ. Wọ́n bá ní tọkọ fa ní tan ya bẹ́ẹ̀ ni. Mo ti mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ gọ́gọ́ náà nìyẹn. Mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ because ẹ ti mọ̀ wípé tẹ́ bá frustrate ẹni yìí dé level kan ó máa kó ẹrù ẹ̀ ó máa kúrò nílé yìí àmọ́ èmi kàn fẹ́ kẹ́ ṣáà wà very 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 careful torí táwọn èèyàn bá gbọ́ ìwà yìí nípa yín orúkọ mi ló máa sọ yín mi ò dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ orúkọ tí ò kì í ṣe tiyín nǹkan tẹ́mi kàn fẹ́ sọ. Orúkọ fẹ́ mọ̀ ń kọ́ ọmọ. Ẹ má jẹ́ kó sọ yín lórúkọ tí. Fẹ́ mọ̀ ń kọ́ ọmọ pamílẹ́rìn owó kàkó wájú mi àbí tí wọ́n ọ̀ lè dárí èmi àtọmọ mi rú o fún tó wá ṣe ìtọ́mọ tó fi wá fẹ́ sọ mí di ọ̀tá ọmọ mi èmi kò nígbà fún mi ní tẹ̀tẹ̀ yìí sì pẹ̀lú ẹ̀ ok kò tẹ̀ sí wàhálà èmi gan ó dà pé máa sọ̀rọ̀ burúkú sí ìyá tó. Abiyamọ kì í ṣe irú èyí sọmọ lọmọ ẹ ò dẹ fẹ́ dénú. Nímí. Mọ́mì. Ma. Níbẹ̀ ń lọ wà. Mọ́mì ẹ Kárọ̀ ẹ̀yà. Báwo ni náà ìtẹ̀? Mo ti wo ẹ̀ ń yàrá ń sìn mi ò rí ẹ. Kí ló ń ṣe ní kitchen? Mo ń clean kitchen, mo jọ láti arrange àwọn abọ́ tí mo fọ. Ò ń clean kitchen? Yes ma. Ṣé wọ́n lọ́ọ̀ ló clean gbogbo sitting room yìí ni? Bẹ́ẹ̀ ni ma, èmi ni mo ṣe everywhere, mo clean everywhere. Mo bá yàrá náà. Ti wá dẹ̀ rí ẹ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni, wọ́n rí mi kó tó jáde. Ó rí ẹ kó tó jáde láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ma. Ṣé o ti lọ bí iṣẹ́ ń sìn? Yes ma. Bọ̀gbà tó rí ẹ kí ló sọ? Ọkọ̀ kì mí akíra ó tán wọ́n dẹ̀ lọ tí wọn. Kò dẹ̀ stop ẹ pé ò ní láti wòrú nǹkan báyìí. No, rárá ma. My dear, o ò ní ìdí gbogbo stress yìí. Iṣẹ́ tiwa tọ́pẹ́ ni, iṣẹ́ tiwa tọ́pẹ́ ni. Wo my dear, tiwa tọ́pẹ́ tó ń wò yẹn. Gbogbo iṣẹ́ tó ń bá wa ṣe pátá là ń sanwó oṣù fún. Ó ti yẹn sìn. Ó ń gba sálárì ni. So iṣẹ́ ẹ̀ ni kò ń ṣe iṣẹ́ tiẹ̀. Mọ́mì, Pamílẹ́rìn sọ pé ẹ̀gbọ́n òun ni. Mo kò ní assist ọkọ mi ni. Pamílẹ́rìn ó mọ̀ pé yẹn ń tiẹ̀. Ó wà òun bù kò sẹ́ni tí ò lè respect. Ó kàn fún lọ́wọ́ pé torí pé ó dàgbà gbé àbọ̀tá àtán rárá òun. Kò ń ṣe family mi àtán o, house help ni. Ó dẹ̀ ń ṣiṣẹ́ kó gbowó oṣù ẹ̀. Ó ti yẹn sìn. Bóyá ń ṣiṣẹ́ ilé tó ń ṣe tọ́fíìsì. O lè bílì pé owó ọ̀nà méjèèjì là ń san fún un. Ṣé house help ni o? Ṣé o ti wọ́? Má máa yọ rẹ̀ lẹ́nu mọ́. Gbogbo iṣẹ́ ilé jẹ́ kó máa ṣe. Kò ń ṣe duty tiẹ̀. Ṣé o ti gbọ́ máa yẹ? Ṣé o ti wá ṣe tán? No, ó sì kàn àwọn aṣọ díẹ̀ náà ni tí máa sáré fọ̀ sí. Ó tún fẹ́ fọṣọ. Bẹ́ẹ̀ ni mà. A ò ní ìdí gbogbo orú nǹkan bẹ́ẹ̀. Kí ló fẹ́ fọṣọ fún? Aṣọ tó fẹ́ fọ̀ yẹn, ìwọ kó kalẹ̀ tó bá ti dé kó kó fún. Bó jẹ́ underwear ni o àti bra, pint, gbogbo ẹ̀ tó bá ti dé ìwọ kó fún. Òun á bẹ́ẹ̀ fọ̀ yẹn. O ti gbọ́? Ẹ ṣe máa dì. Ok, mo kàn ní yọjú sí ẹ náà ni. Ó dá mọ́ mi ẹ ṣe màá ń ṣe fọlọ́. Ìwé nìyàn ní ẹbí èsì o. Tí ó ní obìnrin kì í jẹ́ kúmọ́lú. Àṣírí kan bẹ́ẹ̀ níbẹ̀. Ẹ dákun kí o hàn sẹ́gbà. Wọ́n ní pé mo dání dúró. Pé mi jẹ́ kó wọlé. Ẹ gbà, ẹ bá mi fún un. Ṣé ti gbọ́? Ẹ gbà. Anyway, àwọn aṣọ yìí mi láìkí máa stọ aṣọ kó pọ̀ jù. Problem kan tí mo ní nìyẹn. Ẹ bá mi fọ àwọn aṣọ yìí. Ó ní pants tó wà níbí báyìí. Ṣé rí pants ó ní side ibì kan lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀. Pants yẹn ó máa ń ó kàn ní ìdíkẹ́kọ̀ọ́ fọṣẹ́ sí kẹfọ́ mi sí. But you see this bra in particular. Mo really pàtàkì ẹ̀ gan. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kò like washing machine rárá. Ẹ bá mi fi ọwọ́ kẹfí bá mi fọ. Ẹ má lo detergent o. Ẹ máa wá aṣọ àwọn ọṣẹ Kogi yẹn, you know, I mean Lux soap. You get it? Ẹ bá mi fi fọ. Ó ní ibi pin kan tó máa yọ níbẹ̀. Tẹ́ bá lo washing, ó máa jẹ́ kó rọ́. That is why I'm so particular about this bra, you know, it's expensive. So, mi fẹ́ kẹ́ bá mi bàjẹ́. Ẹ bá mi fọ dáadáa. Àwọn aṣọ yẹn náà, gbogbo lingerie mi, just wash it clean, you know. Ẹ má pè ṣẹ́gbọ́n. Yeah, that's it. I didn't want me. Back it up. Mọ́mì kọ́. Wọ́n ò sí nílé, wọ́n ti jáde. Wọ́n ti jáde.
Yeah, àwọn méjì nìkan là wà nílé. Àwọn méjì nìkan là wà nílé. So ó túmọ̀ sí pé ìwọ ló tẹ̀fẹ̀ inú ara ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ ló ń pidán yìí láti inú ara ẹ̀. Dúró Ními, má bínú nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀. Ní ìwọ̀n ọba àgbà tí gbogbo àfi jáde látàárọ̀ sísìn yìí tí mo fi dé padà ẹ̀, kí ni nǹkan tó rà wọnú ẹ̀? Àbí kí ni nǹkan tó kó wọnú ẹ̀? Àbí kí ni nǹkan tó kì ẹ́ láyà? Àbí kí ni nǹkan tó jẹ? Àbí kí ni nǹkan tó kọlù ẹ́? Tó kàn fi wọ sọ̀sọ̀ tó wọ yí pé láti àárọ̀ tí mo ti lọ bí iṣẹ́ tí mo ti ṣe wàhálà mi tí mo wá dé. Ìgbà tó tiẹ̀ sọ yí pé kí n dúró ó fẹ́ sáré bá mi sọ nǹkan kan. Mo rò pé ọ̀rọ̀ gidi tó ní àlùbáríkà kan ló fẹ́ bá mi sọ. Mo rò pé nǹkan gidi kan ló fẹ́ sọ. Ó wá kó pátá àti bra síta kémi máa bá ẹ fọ. Èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ kí n bá ẹ fọ pátá àti bra. Ními, kí ni nǹkan tó rà wọnú ẹ? Kí ló gbénú ẹ? Kí ló wọnú ẹ? Kí ló gbé ẹ wọ̀? Ó fi ṣe irú nǹkan tó ṣe. Kí ló rí? Sọ. Why are you exaggerating? Kí ló tẹ̀ ń pariwo? Ẹ kàn ń pariwo, ẹ kàn ń sọ̀rọ̀ pé kíní. Ṣé bí wọ́n ní ọmọ ọ̀dọ̀ lásánlàsàn níyì náà? Kò ní dá fún ẹ! Kò ní dá fún ìjà náà jẹ́ ẹ! Fún nǹkan tó sọ yìí. Ta ló sọ fún ẹ pọ́mọ ọ̀dọ̀ ni mí? Ajé ẹ̀ mọ bàjẹ́ ni. Wá! Wọ́n mi dáadáa, wọ́n mi. Tó bá wọ̀ mí dáadáa tó wọnú ẹni ojú mi dáadáa wà á mọ̀ ìpè nǹkan gbénu mi ò mọ̀ kàn ń gbẹ mọ́ mi. Gbogbo rìndìnrìndìn tí mò ń ṣe nínú ilé yìí. Ó ní bó ṣe jẹ́ ni o. Ìyá ńlá ò ní gbẹ́ni sọ́lẹ̀ kí kékeré náà wá gorí ẹ̀ lájẹ́ ó dòdì. Ládùúrú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi nínú ilé yìí. Mo rẹ́dì láti máa mú mọ́ra nítorí pé àwọn ọ̀yàn ẹ̀jẹ̀ mi ni. Sórí ìwà àtọ̀hún rí ìwà yìí, ó ní wọnú ilé ẹ̀kọ́ ọmọ wa gùn mí báṣubàṣu. Mo rò pé ajé ẹ̀ fẹ́ bàjẹ́. Ogún ló máa fẹ̀jẹ̀ wẹ̀ ajé ẹ̀ máa bàjẹ́ ni àbọ̀ lórí burúkú ni ẹ̀ ni. Ó dẹ̀ fi mí díwọ̀n lẹ́yìn. Ó lóbi ni. No, ṣé ò lóbi ò lẹ́kọ̀ọ́ ni? Ṣé wọ́n kọ́ ẹ ni? Ṣé bọ́mọ Yorùbá ni ẹ́? Mo ti ẹ̀wọ̀n pé òkè láti jọ ìtọ́ ti wà nínú ilé gbogbo bó ṣe ń ṣe. Ọmọ kan tó lálùbáríkà ni mo pè ẹ́ mi ò mọ̀ pé ọmọ òfò ni ẹ̀. Ìwọ yìí ti ṣègbé dànù láyé ẹ̀. Yes, ó ti ṣègbé tó fi lè ṣerú nǹkan báyìí. No, ṣé bó ṣe ṣe fún ìjà èrè nílé ọkọ tiẹ̀ ni? No, ṣé bí wọ́n ṣe sọ fún ìjàlájà bẹ́ẹ̀ nínú ilé ọkọ ṣé bó ṣe ṣe fún ọ rẹ̀? Orí kò ní padà dìlù tó bá jẹ́ pé nǹkan tí màá fi kúrò nínú ilé náà mo rẹ́ni láti kúrò kéèmì máa bẹ̀ fún pátá kò ní dà pé ayé ẹ̀ bàbá ayé ẹ̀ bàbá jẹ́. You don't understand. Tó bá bí ẹja sórí gbogbo fùkùfùkù ìdí ẹ̀yẹn èní ni màá bàjẹ́ ogún òṣèdúró òṣèdúró. Kò ní dà fún ẹ ìjẹ́ ẹ̀ ló wà lọ sọ fún kó wá pè yẹn wọ́n mọ àlè dàtìdàtì ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ̀ wẹ́ẹ̀. No. This is the height of it. Lájẹ́ mi ò ní gbà. Ọlọ́run má jẹ́. Tó bá jẹ́ pé nǹkan tí màá fi kúrò nínú ilé ìdán ni, mo rẹ́dì láti kúrò. Èní ni kò ní dọ̀la ó dọ̀pẹ́. Ọlọ́run má jẹ́. Gbogbo ẹlẹ́ tí mo ti ń gbà mọ́ra yẹn, ó ti tó gẹ́. Kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò kì í lópin. Eléyìí ni màá fi ṣòpin nulẹ̀. Pàmílẹ̀ ń jẹ́ kọ́kọ́ pọ̀ ẹ̀. Baby, hi. Stop. Baby, will you stop that? Kí ni tí mo gbogbo rọ́bí ṣe? Kí ni gbogbo rádaràdà tó ń perform yẹn? Kí ló ṣe? Bí mi ò mọ̀ bóyá ò ní làákàyè ni àbí làákàyè jìnnà sí ẹ kò yé mi. Kí ló jẹ́ tó ń perform gbogbo rọ́bí ṣe? Why tó ṣe máa kó àwọn underwears ẹ fún sista tiwa pé kọ́ máa bẹ́ẹ̀ fọ́? But baby, kí ló dé tó ń pariwo mọ́ mi? Ó ti béèrè bọ́rọ̀ ṣe ó ti béèrè ọkọ̀ mo ní kí n kí ọkọ̀ parí lé mi lórí kò ṣe fọ́ọ̀tù mi mọ́ mi lórí kí kó gbogbo ọ́ndìs mi fún wọn pé kọ́ bá mi fọ̀ ó ní mo kó fún wọn náà mi ì jẹ̀bi. So tí mọ́mì bá sọ fún ẹ wípé kó tọwọ́ bọná wàá tọwọ́ bọná àbí? Kí mọ́mì sọ fún ẹ pé látòrí 3rd Mainland Bridge pé kó fò kó bẹ́ sínú omi wàá bẹ́ sínú omi àbí kó sọ fún ẹ pé kó gbé poison jẹ wàá nítorí mọ́mì ti sọ bẹ́ẹ̀ wàá gbé jẹ? Are you mad? So nǹkan ṣe lọ́pọlọ ni
torí kò yé mi ṣé ti age difference tó wà láàrin wa àti wọn òun la fẹ́ wò ni àbí pé wọ́n jẹ́ family member àbó mọ̀ pé family ni wọ́n nu lẹ́yìn ni tó disrespect wọn. but baby but kí ló dé tó wá take ọ̀rọ̀ yìí tó lọ fún àtò yìí náà but ṣé ọmọ ọ̀dọ̀ ni wọ́n kí ló dé take ọmọ ọ̀dọ̀ so special than me I don't understand iṣẹ́ wọn ṣá lọ ṣe ṣé wọ́n gbowó oṣù wọn náà ṣàn gbowó wọn kí ló dé tó wá parọ́ lé mi lórí bẹ́ẹ̀ yẹn. oh well done nice wọ́n ti sọ̀rọ̀ fún ẹ àbí wọ́n ti rojọ́ fún ẹ ìwọ tó wà ní làákàyè wọ́n ti wá gbé fún ẹ ìwọ náà wà ń gbélé bẹ́ẹ̀ àbí ìwọ tó lọ́pọlọ láti wò pé òkè o wọ́n rojọ́ fún mi lóòótọ́ àmọ́ jẹ́ kí n fi làákàyè kí n fi ok o fẹ́ jẹ́ kí n máa ṣe nǹkan tí ò yẹ kí n ṣe àbí o fẹ́ sọ mí lẹ́nu ìrí tí mo rí ẹ nísìn o fẹ́ kí n máa rò pé àwọn tó dàgbà sí abroad o fẹ́ kí n máa rò pé òkè o bí àwọn ò ní làákàyè àbí wọn ò gbọ́n o fẹ́ sọ mí lẹ́nu nítorí mo mọ̀ pé àwọn tó gbọ́n wà ń bẹ̀ mo mọ̀ pé àwọn tó ní làákàyè wà ń bẹ̀ because a woman like you tiẹ̀ close sí èèyàn tí mo lè fi ṣe ìyàwó oh yes and you're leaving this house you are getting out of this house you're mad. ṣé wàá lè tó yẹn ni. Làbákẹ́ mo ní kó má ṣe ó sọ pé ó máa ṣe ó dẹ̀ mọ̀ nǹkan tó bá ń di ọ̀rọ̀ yìí o ó mọ̀ pé kò iṣẹ́ bí mi o tó bá dẹ̀ pé bóyá fẹ́ ṣe nìyẹn kò sí wàhálà gbogbo tó bá ti tì díẹ̀ jáde èmi àti ẹ àjọkọ kò sí wàhálà. ọkọ mi etí kí ló tó bí ọkọ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. kí ló dé tẹ́ lọ sọ fún ni mi pé àti tiwa pọ̀ ọ̀dọ̀ ni wọ́n ní ilé. wọ́n lè mi sọ bẹ́ẹ̀. kò tún ṣe yẹn nìkan ó ní pé ẹni kóun lọ máa kó underwears òun kó máa kó fún àti tiwa bí kò máa fọ kí ló dé gbogbo ìsọ̀tì wo nìyẹn náà lẹ́ni ẹlẹ́ni sínú ikọ̀ máa ń dùn kẹ́kọ̀ọ́ máa fojú wọn rí bínú lẹ́yìn ni sínú ikọ̀ máa ń dùn ní kí ló ṣẹlẹ̀ náà màmí. ṣé mo lè sọ̀rọ̀. mo gbọ́ yín. Pamílẹ́rìn jọ kí ló tó máa ń mú gbogbo ohun tó bá ti kan tiwa mo máa mú kókókókókó kí ló ṣẹlẹ̀ láti àárọ̀ báyìí sí ọmọ yẹn òun ló ṣiṣẹ́ ló ń tún lè ṣe mo rí tó mú gbogbo kitchen tó clean ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ǹjẹ́ tí wàdà ọ̀nà wà nù yàrá ẹ̀ láì ṣe pọ́pọ́ yóò rẹ̀ láì ṣe pọ́pọ́ yóò ń tọ́mọ lọ́wọ́ àlejò tó wá òun ló ń ṣiṣẹ́ ilé mo wá sọ nípa kí wàá lọ tún fẹ́ ṣe ń sìn ó lóun fẹ́ fọ àwọn underwear òun fẹ́ fọ underwear mo bá sọ fún mo ní ọmọ kan tó ṣe lóun ṣe pé kóun bẹ́ẹ̀ ṣe yẹn nígbà tí ò ṣe nǹkan kan látàárọ̀ ṣé ó ti burú jù. mami ṣe gbọ́n kò tẹ́ sọ pé lẹ́nu yín ṣé age difference tó wà láàrin àwọn méjèèjì ṣé òun la fẹ́ sọ ni àbí ipò táǹtì tí wàá jẹ́ tó ní nínú ilé yìí òun la fẹ́ sọ ni ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí náà. kò bá wo kí ni ipò tó ní ó ń bá wa ṣiṣẹ́ mo sọ fún un mo ló ń bá wa ṣiṣẹ́ òṣìṣẹ́ wa ní adẹ̀ ń sanwó fún ṣáà san sálárì fún. mami ẹbí yín ni wọn o ẹbí yín ni wọn o. ẹbí ìsanwó ni. èwo ni pé ìsanwó ṣe ìṣe family kọ́ ni wọ́n ni ìyẹn wá ní pé kẹ́ máa embarrass wọn níṣojú aráàta sì ni mí o kò tí ì wọlé tán o aráàta sì ni ó yẹ kẹ́ fún wọn ní òwò wọn náà ẹ fún wọn ní respect wọn náà kí ló ṣẹlẹ̀. ṣebí fún lọ́wọ́ ẹ̀ mo bèrè ṣé tí bá tún máa fún lọ́wọ́ àtàkùrẹ́ ṣebí ni kí n tún gbélé lọ́wọ́ ni mo ti fún ní ọ̀wọ̀ àkúrẹ́ náà mo ti gbé fún kó dẹ̀ tún káàṣì gbìn ní lókù bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ yín ti yé mi ó ti wà obvious it is highly conspicuous ó ti wà glaring by mami wípé ẹ fẹ́ káàntì yẹn kúrò nílé yìí kò dẹ̀ sí wàhálà ó máa kúrò nílé yìí ó máa kúrò nílé torí èmi fúnra mi ni máa lọ gbalé tó máa gbé èmi gógó ni máa gbà fún wọn torí pé tó ń bá ti wà nílé tiwọn kò ní sẹ́ni tó máa embarrass wọn kò sẹ́ni tó máa humiliate wọn kò ní sẹ́ni tó máa insult wọn àwọn nìkan dẹ̀ kọ́ ọ mami èmi fúnra mi máa tẹ̀lé wọn àjọ ń lọ ni. láíláí àjọ ń lọ ni. Pamílẹ́rìn ọ̀dọ̀ wọ Pamílẹ́rìn tó bá dánwò ó máa dọ́kọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àbí kí ni gbogbo eléyìí báyìí tí wá ọ̀dà ó tiẹ̀ ti dá báyìí ó ti dá kù. òṣùpá gbogbo ó máa kúrò nílé yìí you are leaving this house you are leaving this house èmi ò mọ nǹkan tó fẹ́ ṣe fún mi mi mọ́ ó máa kúrò nílé yìí ó máa kúrò nílé yìí kí ló ṣe kí sista mi ọmọ yìí máa kúrò nílé yìí o because all rules mi ìjẹ́ mi ìjẹ́ lè fẹ́ràn ìyàwó báyìí mami kò lè lọ ìwé ẹ̀ ṣé ìyẹn fẹ́ fẹ́ ni lọ́pọ̀ ọmọ ní kò ní lọ bí kò ní ṣe kí ni kò ní lọ ṣé ìyẹn fẹ́ fẹ́ sílẹ̀ ni. mo fẹ́.
ẹ̀yin lẹ fẹ́ fẹ́ sílé ẹ bóyá kó máa bá yín gbé kó lọ wọnú yàrá yín àmọ́ àsọ mi o èmi ò lè fẹ́ lẹ̀ sílé eléyìí ò lè jẹ́ ìyàwó mi. ọmọ yóò lọ bí kan. kò lọ bí kankan kémi fẹ́ yàwó kó máa insult ẹ̀gbọ́n tèmi àbí kó máa insult ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n mi rè. ṣe mọ́mọ́ introduce ẹ̀sẹ̀ pé ẹbí ẹ̀ ni. ok ẹ níjà ti introduce wọn sí mi àmọ́ èmi mọ̀ wípé ẹ̀gbọ́n mi ni wọ́n. ẹbí tó bá ti wá mọ̀ bó bá jẹ́ wòlíì àbí pásítọ̀ ṣàlàyé fáyé. ní kí ni mi ò mọ̀ rí. èmi ò fẹ́ lẹ́yìn o. ó ṣiṣẹ́ ni. èmi ò lè fẹ́ lẹ́yìn o. ó máa fẹ́. ó máa lọ kúrò nílé. ó máa fẹ́. bóyá máa fi èèyàn kan lẹ́ máa dìmú náà méjèèjì. tiwa ní kí ni. ṣé o wá gbọ́ mi. ní kí ni. sọ́ọ́rí ó má wulẹ̀ bẹ́ẹ̀ o torí tí ọmọ yìí bá ti kú òun lẹ́yìn kó mọ̀ pé wọ́n gan kú ò láyé. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nìyẹn màmí ẹ kò sí wàhálà èmi àti wọn lájọ máa kúrò nílé yìí èmi àti wọn ni o o mami ọmọ yìí máa kúrò nílé yìí o ọmọ yìí máa kúrò nílé yìí o ti kílẹ̀ sí fún ọ bóyá máa nà mí kẹtó náà bóyá máa nà mí kẹtó náà ẹ máa pa mí kẹtó pa wọ́n. ibi tó ti ọmọ mi mọ́. ní kí ni. ọmọ àtú. ní kí ni mami ọmọ yìí máa kúrò nílé yìí o. ẹ mọ̀ pé lóògùn. tó máa dálé agbára ò ní ká. ní kí ni. tó máa dálé agbára ò ní ká. ní kí ni. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ọmọ yìí máa kúrò nílé ilé mi mọ́ yes ó máa kúrò mami ẹ farabalẹ̀ o. ìwọ kú ọ. ẹ farabalẹ̀ o sista mi ẹ ṣàní sùúrù tí. máa pè padà wọ́n ti fẹ́. ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ kò ṣe mí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀mí àti ẹ. kò ṣe mí. wọn náà ti fẹ́. mami. mo dára. mami. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. mami ti kú. mo dára. ayé mi. mo gbẹ. mami ti kú. ẹ rọra sista mi ẹ jẹ torí Ọlọ́run. mami ti kú. sista mi ẹ jẹ. ṣáà mo jókòó. mami ti kú. tiwa. ayé mi ti bàjẹ́. ó sì kì tẹ́lẹ̀ ni. àbúrò kí lélẹ́yìí báyìí. mo jókòó. ṣó sì kì ni. mo sì kì wọ́n ní bíbá iná ló ń bọ̀. bíbá iná ń bọ̀. bíbá iná ń bọ̀. mo fẹ́ wá bá yín ni. bàbí lẹ́yìn ayé mi ti bàjẹ́. ìyá mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìyá mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ìyá mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. kò sólùgbèjà mọ́. kò sólùgbèjà mọ́. kọ́kọ́ ní ṣe é. kọ́kọ́ ní ṣe é lágbára Ọlọ́run. ayé mi ti bàjẹ́. ayé ò ní bàjẹ́ tí wàá gbé ayé ò ní bàjẹ́. Pàmílẹ́rìn ìyá mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìyá ìkọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sista mi yìí sọ̀rọ̀ báyìí níbi àkókò wọ́n padà. Ọlọ́run ilé ayé ilé asán vanity upon vanity all is vanity. ọmọlábà kẹ́mi àbúrò mi àtàtà ọmọ ìyá bíi tiẹ̀ ṣọ̀wọ́n mo ní mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alẹ́ ayé mi ọmọlábà kẹ́ àjọsọ báyìí ọmọlábà kẹ́ ikú yóò ṣeré rárá èmi ló fìyà jẹ ó tẹ̀sọ́ olóhùn fẹ́ wá mo ní kó má wá Ìbàdàn sẹ́kọ̀ọ́ olóòótọ́ máa sọ pé kò jì àmọ́ kò ṣèrìn kékeré kò sí kékeré ìrìn àjò mo dẹ̀bọ̀ títí pé kó má wá sẹ́kọ̀ọ́ kò wá sọ fún mi pé òun padà bọ̀ kò sọ fún mi ẹlẹ́dàá mi o mo rú mọ́ra kò ṣeé gbé mọ́ra ni. Mami, ṣé tó bá jẹ́ wípé ẹ̀ ń wúwa dáadáa sí sista mi? Kí ló tún dálẹ̀ yìí? Ṣé bí wà tẹ́ ń wú sí wọn, òun ló jẹ́ kó sọ fún mọ́mí wọn táwọn fi sọ pé àwọn fẹ́ gbéra kán wá bíbá ìwà bẹ́yìn. Pàmílẹ́rìn, kí ló tó sọ̀rọ̀ báyìí? Ẹ̀yin lè ṣe sábàbí kú wọn. Ẹbí. Bẹ́ẹ̀ni. Ọba tán. Pàmílẹ́rìn. That's okay. O ní ìdá tí blame mọ́mí fún nǹkan tó ṣẹlẹ̀. Jẹ́ kó blame mi. Ó gbà fọ́lọ́. Ó gbà. Àkọsílẹ̀ ẹ̀dá ò lè ta sí ọ. Bá ti wáyé páàrí láàrin.
Ọlọ́run ti kọ́ bóníkálùkù ṣe máa rìnrìn àjò ayé bọ́lọ́run ṣe kọ́ pé bí màmí ṣe máa parí ìrìn àjò ayé tí wọ́n ní so you don't have to put the blame on anybody please just let it go please okay. ọmọ Làbákẹ́ mi ò rí bọ́. Mọ́mí. Mo ti fẹ́ bẹ̀rẹ̀. Mo máa fẹ́ lọ sí Ìbàdàn kí n lọ yọjú sábúrò mi tòró nìkan ló wà nílé so pending the time tí a máa fi máa ṣe arrangement burial so máa wà níbẹ̀. Ó ti tó kọ́ mi máa wọrí mo lọ́wọ́ sí pé kó lọ torí àlè fàbúrò ẹnìkan sílẹ̀ síbẹ̀ gbogbo arrangement tó bá yẹ kó ṣe nìbàdàn ṣe gbogbo ẹ̀ bá wọrí gbogbo tá a bá máa ná lórí ọ̀rọ̀ òkú yìí Ọlọ́run àfúnmi ṣe fọkànbalẹ̀ Ọlọ́run ti gbé bùkátà ẹ̀ tó ti yẹ sí àbọ̀ tó bá ti bọ̀ ọkọ mi ó ti tó kó má burú ẹ̀ dání kéjọ́ má bọ̀ torí àlè fún ní kó kalẹ̀ síbàdàn tó ti gbọ́ tí wàá Tọ́pẹ́ mo fi wákàtí ìfìdẹ́ lójú pé ìyá kú ni o wọ́n parẹ́ ẹ balẹ̀ ọmọ Làbákẹ́ mi o. Pamela, please just take care of yourself and take care of Mom, okay? Màá ṣèdánwò sàkáàtì ẹ̀ kò lè rówó ṣe gbogbo ètò tó bá yẹ kó ṣe. Gbọ́dọ̀ kọ́ mi ojú òde tiẹ̀. Tí wàá tọ́ pé fọkànbalẹ̀ o ìyá kú ni mo wà ń bẹ̀ fún ẹ. Gbogbo ojúṣe mi tó bá yẹ kí n ṣe pàtàkì máa ṣe. Ẹ̀jẹ̀ gbẹnu yín sọ. Pamílẹ́rì. Ìyá kú yìí wò yóò kú láti jọjọ ìyá ṣe ń kú nísìn kò kú ni. Tí tó bá jẹ́ pé ìwọ wà dáadáa ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ ni. Ẹ̀yin lẹ pa wọn ẹ̀yin gògùn ẹ̀yin lẹ pa bùrù yìí. Kí ni mo ṣe fún ẹ? Pamílẹ́rì. Kò sí wàhálà o. Apààyàn yóò ṣe. Ṣé tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń ṣe nísìn dáadáa tẹ́ ń ṣe nísìn ẹ ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí sísítà mi ni ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀? Ìgbà tó yẹ kí wù náà mò ń wù yìí. Àbí? Àǹtí mi. Kí ló ṣẹlẹ̀? Mo máa ń túnú ọdún pọ̀ mi màá ní mo rí àwọn dọ́kúmẹ́ǹtì kan tí ò yé mi ni. Kí ni nǹkan náà? Mi ò mọ̀. Ṣé bẹ́ẹ̀ certificate kọ́ ẹ̀? Mo náà ni o. Títà. Bẹ́ẹ̀ certificate mi rẹ̀. Mọ́ mi ń tọ́jú nǹkan. Wọ́n máa tíráyì mi látọdún náà lọ. Kí ni gbogbo àwọn ilé? A kó wọn jọ àlímọ̀ṣọ́. Kí ni gbogbo àwọn ilé? Mà lágbára kẹ. Father's name Dixon Disu Tunde. Mother's name. Ẹgbẹ́ mi jẹ́ Disu. Ha! Mo dára. Mọ́mí, sọ ẹ̀yin lẹ bí mi. Mọ́mí ẹ̀yin lẹ dẹ̀jẹ̀ lé mi lórí. Ẹ máa gbà mí ké. Ó dẹ̀ ń ṣe mí bí àlá. Mọ́mí ẹ̀yin lẹ bí mi. Ẹ dẹ̀ máa ń ṣe mí bí ẹni pé ọ̀tá ayérayé. Èmi àti yín ẹ máa ń ṣe mí bí ẹni pé mo ti fìgbà kan bà yín láyé jẹ́ rí. Ẹ máa ń ṣe bí ẹni pé mi kì í ṣe èèyàn. Mọ́mí kí ni mo ṣe fún yín? Kí ni mo ṣe tẹ́ fi kórìíra mi tó tó yẹn?
kí ni mo ṣe fún yín tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí mi kí ni mo ṣe fún yín tẹ́ fi kórìíra mi tó tó yẹn mọ́mì tẹ́ fi kórìíra mi tó tó yẹn ọmọ tẹ́ bí nínú yín kí ni mo ṣe fún yín. ṣe bẹ́ẹ̀ yìí lọ ń bá wí ẹ̀jẹ̀ dáhùn kẹ́ dáhùn kan tó sọ ọ́n béèrè lọ́wọ́ yín ṣe bẹ́ẹ̀ ni máa mú ẹ dáhùn lọ́rùn náà. lẹ́yìn mọ́mí ẹ dájú o ẹ burú ẹ ń ṣe ẹni tó yẹ kó máa pè ní ìyá mọ́mí lọ́wọ́ tẹ bínú yín ẹ dẹ̀ wò ṣùṣù ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ti máa treat wọn báyìí mọ́mí kí ni wọn bá ṣe kí ni ò bá ṣẹlẹ̀ abẹ́ ti gbàgbé nǹkan tẹ́ sọ fún mi ni ẹ ti gbàgbé pé sọ fún mi ẹni wípé wèrè òun ló bá àbúrò yín sùn tẹ́ fi bí wọn àṣé wèrè ni bàbá àwa méjèèjì abájọ mò ń wò náà pé mo nífẹ̀ẹ́ wọn mo ń wò pé nǹkan wà tí mo nífẹ̀ẹ́ ń pẹ́ ní tí mo ṣe mú wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi pẹ̀lú àdúrà ọ̀rọ̀ tẹ́ sọ sí mi tó mi ò stop láti máa pè wọ́n lẹ́gbọ́n mi because mo rí wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi àṣẹ jẹ́ lórùn. bàbá kọ̀lọ́kọ̀ ló ṣe mí kò sí wèrè inú àwọn méjèèjì mo kàn sọ ni. so wèrè kọ́ ni bàbá wa. kò sí rárá mo kàn sọ ni ìgbà ìmọ̀ ni mo kàn sọ ni lọ́tọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí ìsílẹ̀ tó lọ́wọ́ igi akọ́ṣẹ́ mi ni tiwa àwọn tó ṣẹlẹ̀ ní wípé tí mo fi ní ẹ̀mí ìkórìíra sí tiwa ọlọ́run ẹlẹ́dàá mi ọkọ mi Àyìnlá ọ̀run rí ẹ bàbá tó bí tiwa àjọ bẹ̀rẹ̀ fẹ́ wa láti bẹ̀rẹ̀ ó jẹ́ ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ sọ mí dobìnrin a nífẹ̀ẹ́ ara wa àmọ́ ìgbà tó yá ó sọ fún mi pé kí má jẹ́ ká tí ìbẹ̀rẹ̀ abiyamọ káyìí ní táìmù fúnra wa dáadáa bí kí n fọkàn ara mi balẹ̀ èmi náà ló máa fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó òun ò lè fẹ́ obìnrin bí àmọ́ gbà tọ́lọ́ máa gbé ṣe ẹ̀dẹ́ mo bá lóyún gbà tí mo lóyún ó bá mi sọ̀rọ̀ ó ní kí n jẹ́ ká ṣẹ́ oyún yẹn mo ní rárá mo ní ìfẹ́ tó fẹ́ so wá pọ̀ rèé mi ò lè ṣe ó bẹ̀ mí ó ní kí n fọkàn balẹ̀ but orí kunkun àti agídí ọkàn mo ṣáà ní mi ò ṣe oyún yẹn ó dẹ̀ gbà sí mi lẹ́nu mo lóyún lẹ́yìn oṣù mẹ́sàn-án tí gbogbo abiyamọ máa ń bímọ mi ò bímọ àmọ́ gbà tọ́lọ́ máa gbé ṣí ẹ̀dẹ́ oyún yẹn ó pé 12 months. ìgbà táwa dé hospital àwọn dókítà wá dé kí bàbá ẹ̀ kó lọ ra àwọn abẹ́rẹ́ kó wá pé àwọn ò ní níbí ó ní àwọn ibi tó ti lè nílò àwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ ó bá lọ àbúrò mi Làbákẹ́ wà pẹ̀lú mi ìgbà tó lọ àṣẹ àrímọ tí mo máa rí ìfẹ́ mi mọ́ nìyẹn. ìgbà tó pẹ́ lẹ́yìn ìgbà yẹn dókítà tún wọlé ó ní kí Làbákẹ́ kó sọ fọ́kọ mi pé kó tún ra àwọn nǹkan míì mọ́ wá. orí aago yìí ni Làbákẹ́ àtọkọ mi wà tán ti ń sọ̀rọ̀ Làbákẹ́ bá gbọ́ wípé mọ́tò gbá ọkọ mi Làbákẹ́ bá pariwo ariwo yìí ni mo gbọ́ ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ariwo tí mo pariwo tí Làbákẹ́ sọ fún mi pé mọ́tò gbá ọkọ mi bí mo ṣe púùṣì nìyẹn mo ṣe bí ọmọ yẹn nìyẹn pẹ̀lú mo ṣe wá bí ọmọ náà tó ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi
ìpè torí ó mú ìdùnnú mi lọ, ó mú ayọ̀ mi lọ, ó wá sọ àgbẹ́kẹ̀lé mi, ó sọ dasán. Ọ̀rọ̀ yìí jó mi lára. Làbákẹ́ ṣáà dúró, ó bá mi sọ̀rọ̀ ìpé kí mi wo bí Ọlọ́run ṣe ṣiṣẹ́, ètò bí mo ṣe máa bímọ, àwọn abẹ́rẹ́ yẹn lọ́kọ mi lọ́ra. Ìgbà tí ó wá kú ni mo wá bí ọmọ náà ní wẹ́rẹ́ láìsí pé bóyá mo lu àwọn abẹ́rẹ́ tán nìkan lọ́ra wa. Mo wá wò pé kí ló dé kọ́lọ́ má fi kàn gbà pọ̀ lọ́wọ́ wa. Ìdùnnú mi ló lọ yìí, bòbò ti fẹ́ bẹ̀rẹ̀, bó ti fẹ́ bẹ̀rẹ̀, bòbò ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé mi. Làbákẹ́ ṣáà ní kí n má kí fọkàn balẹ̀, òun á wà pẹ̀lú mi. Lẹ́yìn ìgbà tí àwa délé tí mo bẹ̀rẹ̀ sí ní ronú, ó wá díjọ́ kan mo wá pe Làbákẹ́ jókòó. Ṣé ẹ lè rò pé nǹkan tẹ́ fẹ́ ṣe bójúmu báyìí? Torí ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ̀yìn, ó ń daṣọ o. Abiyamọ òdẹ̀ kí n bínú kanlẹ̀kanlẹ̀ báyìí. Làbákẹ́, kí ni nǹkan tí mo tún fẹ́ máa rò nínú ọ̀rọ̀ yìí? Lọ́mọ tó pa mí lọ́kọ, tó gba ìdùnnú mi, tó gba ayọ̀ lọ́wọ́ mi, tó sọ mí sí kòròfo. Wò ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ká ní pé òsì ń bíbà ni màá ti rọ ọmọ yẹn pa. Àǹtí mi, bó ti kí màmá sọ̀rọ̀ yìí mọ́, àmúwá Ọlọ́run ni, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Kí ni? Mi fẹ́ máa gbọ́rọ̀ yẹn, àmúwá Ọlọ́run ni kí ni? Ṣọ́lọ́run ń ṣe bí ni? Làbákẹ́, ṣé Ọlọ́run ń ṣèkà ni? Wo, mo ti make decision mi, kò dẹ̀ sí nǹkan tó lè yí ìpinnu mi padà. Èmi máa padà sékòó, máa lọ bẹ̀rẹ̀ ọ̀zù mi. Ìwọ ṣáà di ọmọ yẹn mú, torí èmi ò tún lè jẹ́ kókó tiẹ̀ bá mi. Èmi ò lè mú lọ o. Bí nǹkan bá ṣe rí, màá máa ránṣẹ́ sílé. Àǹtí mi, èmi ò ní kẹ́ máa lọ, but advice ti máa fún yín ni wípé ẹ tún ọ̀rọ̀ yìí rò o. Abiyamọ ni yín o. Mo ní kó má fún mi ní advice yẹn, but I don't want to listen to it. That's my decision and that's fine now. Lẹ́yìn ìgbà tí mo wá lọ sékòó, mo wá padà wá sí Ìbàdàn lọ́jọ́ kan. Mo wá sọ ohun tí mo bá bọ̀ láti Èkó fún Làbákẹ́. Èmi la ò ní yọ̀ sí, èmi la ò ní yọ̀ sí, bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní àbúrò mi. Àǹtí mi, ẹ wo bẹ ṣe ń glo, ẹ wo bẹ ṣe ń dáńsì. Èkó iṣẹ́ máa ń bá yín lára mu. Yes sir. Ó pọ̀. Àǹtí mi. Yes. Ẹ ti béèrè ọmọ yín. Tiwátọ́pẹ́ ọmọ yín tó wà lọ́dọ̀. Ṣé mo bímọ rí ni? Tiwátọ́pẹ́ ńkọ́ ọmọ yín? Èmi má ti fàwé ọmọ yẹn ya tipẹ́tipẹ́, èmi ò bímọ rí. Ẹ ṣe kí ni? Àìrọ̀ mi ò bímọ rí, mi lọ́mọ bí kankan. Tàbá tó bí Tiwátọ́pẹ́. Mi ò mọ, èmi ò lọ́mọ bí kankan. Ok, àti ẹ̀dúpẹ́. Then ẹ sọ fún mi pé ẹ ti ní ọkùnrin kan ní life yín. Yes. Bẹ́ẹ̀ ṣe ń bọ́ lọ ṣe. Then èmi feel pé nísìnyí tẹ́ ti ní ọkùnrin kan ní life yín pé bóyá kẹ́ mú Tiwátọ́pẹ́ kẹ́ mú dání lọ sékòó kẹ́ máa tọ́jú ẹ̀ fúnra yín. Ẹ get ẹ ti lè máa bójútó. Làbákẹ́. Àǹtí mi. Làbákẹ́, sórí ẹnu ẹrú gbogbo látẹnumọ́ ṣá. Ṣé bó ṣe bí mi ń sìn ni mo ní mi ò lọ́mọ síbi kankan? Ó tún wá ní kí n máa mú ọmọ lọ Èkó lọ bẹ́ẹ̀ ni tí mi ò sọ fún pé mo bímọ rí. Torí lọ́dọ̀ tèmi ọmọ yẹn ò exist. Sórí nǹkan tó bá lè mú mi mú ọmọ yẹn lọ Èkó kí n tó dé kó máa ti sọnù sọnà. Láì ṣe pépà. Wo ṣáà máa wo ọmọ yẹn bí ọmọ tó adopt. Ọlọ́run ló fún ẹ. Ọlọ́run tó bẹ́ẹ̀ tọ́ dé bí bàbá ẹ̀ tọ́ délẹ̀. Èmi ò lọ́mọ bí kankan o. So in a nutshell, èmi ni mo bí Tiwátọ́pẹ́ ń sìn. Ìwọ ló ní Tiwátọ́pẹ́ o, Ọlọ́run ló fẹ́ ní Tiwátọ́pẹ́ o, èmi ò lọ́mọ kankan bí kankan má kó bá mi o. Ìyá àṣìmí ní Tiwátọ́pẹ́. Àtòkú àtàyè ẹ̀ ìwọ ni mo fún. Fine, no problem. Kò sí wàhálà, èmi ni mo bí, màá tọ́, Ọlọ́run á dẹ̀ fún mi tọ́. Kí ni wọ́n fẹ́ jẹ báyìí? Kí ló ní sílé yẹn gbọ́ngàn ló wà ìpọ́tà? Ìgbà tí Ọlọ́run máa ṣe tí mo máa bímọ, mo bá bí pa mí lẹ́rìn. Ó wá jẹ́ ìdùnnú mi pé ayọ̀ mi padà dé, ìdùnnú mi padà dé. Torí lẹ́yìn ìgbà tí mo fẹ́ bàbá pa mí lẹ́rìn, mo rí ìyàtọ̀ gedegbe
láàárín bàbá Pamílẹ́rìn àti ìfẹ́ àkọ́kọ́ mi. Mo wá wò wípé kò jọra wọn. Ṣérú ọkùnrin tí màá jókòó tì rèé tí màmá ní mò ń ṣẹlẹ̀ ayé. Ọlọ́run kẹ́mi, mo ti lówó, èmi náà ti ń ṣe àwọn business. Bí mo ṣe wò pé ó bẹ́tà kí n máa dágbé nígbà tí Ọlọ́run ti fi Pamílẹ́rìn ta mí lọ́rẹ. Mo ṣe fi bàbá Pamílẹ́rìn sílẹ̀ nìyẹn. Àmọ́ lẹ́yìn ọdún Làbákẹ́ pè mí. Ó ní tiwa ti ṣe tán iléèwé. Ó máa ṣe ṣe ni sista. Kò ní ṣe ṣe bíi ti báwo. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, ó máa ṣe ṣe ni. Làbákẹ́ ò understand mi. Sórí bí mo ṣe wà nínú ilé mi, mo ní peace, ọkàn mi balẹ̀. Pamílẹ́rìn ò fún mi problem. But irú ọmọ tó ń sọ́nsìn pé tó bá dé bíbá yín sìn, mi ìfẹ́ nǹkan tó máa lọ ṣe kọ́tọ́kọ́tọ́ kan jọ. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bọ́ ọmọ tá à ń sọ yìí? Kì í ṣe ọmọ mi náà. Ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹ̀ tún lè dárúkọ ẹ̀ wo ẹ lọ́mọ tí bí yìí, ẹ̀ tún lè porúkọ ẹ̀ sísá. Ṣé bọ́mọ bíbí inú ti yín ni? Àwọn èèyàn tí ẹ̀ wá mọ àwọn ọmọ tèmi mọ́ mi mọ́, wọ́n ń pe forever, wọ́n forúkọ ọmọ mi pè mí. Ìyá Tiwátọ́pẹ́, ìyá Tiwátọ́pẹ́ làwọn èèyàn ń pè mí. Ṣé mi ni mo bí Tiwátọ́pẹ́? Ṣé bẹ́yìn ilẹ̀ bí nǹkan yín? Ó dẹ̀ ti wáṣẹ́ kò síbi tí ò wáṣẹ́ dé. Kò ríṣẹ́. Iṣẹ́ dẹ̀ kún gbogbo àkàtà yín. Ẹ dúró ṣé èèyàn ní ẹni ní mo sọ kó mú kíkan ni? Bó ti ṣe kún Ìbàdàn. Iṣẹ́ wo ló kún Ìbàdàn? Kò síṣẹ́ kankan Ìbàdàn o sísá. Iṣẹ́ ló kún ọ̀dọ̀ tí yìí. Ẹ jẹ́ kó ṣiṣẹ́ lọ́dọ̀ yín ẹ̀jọ̀. Ẹ jẹ́ kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín. Mi ni mo máa pè máa sọ fún pẹ́yìn lẹ́bi. Ó wà láàrin ìrìn àti yín. Àmọ́ ẹ jẹ́ kó wá sọ́dọ̀ yín, ẹ jẹ́ yín ni. Tí bá ti rọ́mọ yẹn inú mi máa ń bàjẹ́. Ó mọ nǹkan tó mọ ní. Ẹ wo sísá, èmi ò mọ bẹ ṣe fẹ́ ṣe o. Ẹ máa gbé ìbànújẹ́ kúrò nínú ọkàn yín ni o. Ẹ máa gbé ìbànújẹ́ kúrò lọ́kàn, ẹ máa jẹ́ kó wá ṣiṣẹ́ ni o. Ó dáa jẹ́ mú suggestion kan wá bóyá ó máa wà okay. Ṣé kò lè ṣe business ni kí n fún lówó kó lọ wá business máa ṣe? Kò lè ṣe business. Kò lè ṣe business. Ẹ wá bó ṣe máa wà lọ́dọ̀ yìí kó ṣiṣẹ́. Láti jẹ́ kí n wọ ọmọ kó láti kékeré kó tó gọlọtọ báyìí kẹ́ má ṣàánú mi pé kó kẹ́ mú wá sọ́dọ̀ tí yín. Ṣé èmi ni mo fẹ́ wo, èmi ni mo máa wò pa ni? Mo fẹ́ sìn pa ni. Sísè jẹ́ kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ yìí. Ó máa lọ ilé ọkọ náà. Ẹjọ́ bá fi ẹjọ́ gbọ́dọ̀ yín lọ ilé ọkọ. Ẹjọ́ gba ọ̀dọ̀ ibi iṣẹ́ tí yín lọ sí ilé ọkọ. Ṣé dandan ni kó gbọ́dọ̀ mi lọ sí ilé ọkọ ni? Ẹ jẹ́ kó gbọ́dọ̀ yín lọ náà. Tẹ bá dẹ̀ ẹ wò, tẹ bá wá yarí pé ẹ lè jẹ́ kó wá sọ́dọ̀ yín. Bóyá ti ṣe ń lọ kí n gbé báàgì mi, tí bá ti délé kí n dàn wọ́n lẹ̀ kí n pè é. Kí n sọ fún pẹ́yìn nìyẹn ni. Ó ṣe máa ṣe yẹn làbá ṣe bẹ́ẹ̀ yẹn. Bóyá ìdílé wèrè láàárọ̀ lẹ́yìn náà kúkú mẹ́tẹ́ ní. Bóyá yẹn lè fẹ́, ṣé yẹn lè máa mú ẹmú kan, bóyá yẹn lè kẹ́ṣẹ́ fẹ́ trouble àbẹ́ fẹ́ peace ẹ tètè sọ. Adé ń sọ ẹ jẹ́ kó wá sọ́dọ̀, ẹ jẹ́ kó wá sọ́dọ̀ yìí. Ó ti rẹ̀ mí náà. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú èmi náà. Àwọn ọmọ tèmi ò tiẹ̀ mọ̀ mi. Òun nìkan ni Tiwátọ́pẹ́ ìyá tó lé lóyún ti sú mi ẹjọ́. Ọtẹ́ mi kàn máa sọ fún ẹ ni pé kó bá sọ̀rọ̀ kó fọwọ́ síbi tọwọ́ ń gbé, kó má ṣe nonsense lọ́dọ̀ mi. Òní try. Kó má ṣe nonsense lọ́dọ̀ mi o. Tí o bá fọwọ́ síbi tọwọ́ ń gbé máa dá padà sọ́dọ̀ ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Máa bá sọ̀rọ̀, mi ní bá sọ̀rọ̀. Ẹ̀yin náà ẹ máa bá fi sí sùúrù ṣe ni. Kó fọwọ́ síbi tọwọ́ ń gbé. A fi sí bóyá èmi lójó. Mo ní peace. Ṣé gbọ́rọ̀ tó stubborn ta ló wá jọ? Ṣé èmi lójó? Bóyá níbi nìkan là ń jọ. Ṣé wá rí? Torí ìfẹ́ mi, ìfẹ́ ayé mi tó kú, òun nínú mi kò ṣe ń dùn tí n bá ti rí Tiwa. Gbogbo ìgbà tí n bá ti rí báyìí inú mi máa ń bàjẹ́ di pé ó gba ìfẹ́ ayé mi lọ. Gbogbo ìgbà tí n bá ti rí Tiwa báyìí ni mo bá rò wípé tó bá jẹ́ pé mo gbọ́rọ̀ sífẹ́ mi lẹ́nu ní oyún yọjọ́ sí màá ti ṣe irú tó wá ṣẹlẹ̀ yẹn kò ní lè ṣẹlẹ̀. Àmọ́ kí ni mo fẹ́ ṣe? Àtún ẹ ṣe Ọlọ́run. Tiwa dáríjì mi. Mo dẹ̀ fún ẹlẹ́dẹ̀. Jẹ́ kí mi ó lóhùn Tiwa. Mo foríjì mi jù. Èmi ni mo bí ẹ. Mi ò láròjinlẹ̀ ni. Ìbọn gbogbo ṣe máa rí rẹ̀. Àtijọ́ tí Làbákẹ́ ti kú mo ti mọ̀ wípé
ó ta ṣe sílé fi yóò máa rú síta tí wàá pè é àríjì ọkọ mi àtẹ̀lé lọ mo ti gba kádàrá mo ti gba wípé àkọsílẹ̀ ìdáhùn ní tàṣe tí wàá foríjì mi mo kúlẹ̀ fẹ́lẹ́ dẹ́ mo kúlẹ̀ fẹ́lẹ́ dẹ́. òṣùpá ròkòtò ó mọ́lẹ̀ jùra wọn lọ bí bọ́tà ń bẹ̀rù o kì í ṣe pé kó sanra kó má bàa kú ní ilé ayé yìí já mọ́ra wọn kèrègbè tó sọ́gbà ló ṣe légede bẹ́ẹ̀ ni tìbí kọ́lọ́ la máa rí ọ̀la lójú èní lọ ẹrú ní bàbá ọ̀nà lójú ewé gbọ́jọ́ lórí ewé rọ̀ ni àsìkò ló sọ wọn di gbàgbó gbogbo ẹni tó ń gbọ́dọ̀ èèyàn o bẹ́bí wọ́n lè gbé ojú mi tó wọn ní bí fẹ́yàn pọ́n ohun tọ́lọ́run dáradára ní o. ènìyàn nìkan ló dá tó jẹ̀bi o ẹ̀ráyé kí ló dé o kí ló dé o. Kílódé o tàbí ṣe bí ẹ̀rù o àbíyamọ kì í ṣe irú èyí sọmọ lọmọ ẹ ò dẹ̀ fẹ́ dénú. Àánú ṣe mí o ojú rí tó lẹ́yìn odi àánú ṣe mí o aṣọ ìgbà kan rí kó tó dà kí sàún ó ti gbáyé ìrọ̀rùn bí ó mà ṣe labalábá tó ń fò lọ táṣọ rẹ̀ kán kíá ṣé labalábá ló jẹ̀bi tàbí kí